ọkọ mi ń bá àwọn ọmọ mi sùn. ọkọ yín bá àwọn ọmọ yín sùn ṣé lóòótọ́ ni. bẹ́ẹ̀ni. ọmọ mélòó. àwọn méjì. àwọn méjì lọkọ yín bá sùn. bẹ́ẹ̀ni orí kékeré ni mo ti kọ́kọ́ kà. kékeré ọmọ ọdún mélòó. now ó ti wà ní 11 years now báyìí bọ̀ á ti ń dra àti kékeré yẹn ìgbà tí mo kọ́kọ́ kà bíi 3 years now. nígbà tó ọmọ yẹn wà lọ́mọ ọdún mẹ́jọ. mo wá lọ bá àwọn òbí ẹ̀ mo ṣàlàyé fún wọn wọ́n bẹ̀ mí wọ́n ní kí n má yẹ káwọn òbí mi gbọ́ pé kò kí n ṣe téèyàn lè gbọ́ síta. ẹ̀gbọ́n mi gbọ́. ẹ̀gbọ́n rẹ ṣe kí ni. mi gbọ́. níbo lẹ̀gbọ́n rẹ ti mú gbó. ọ̀nà ayékalẹ̀. ọ̀nà ayékalẹ̀ ló ti mú gbó tiẹ̀. adébíyì Mádínà. adébíyì Mádínà. bẹ́ẹ̀. ọmọ ọbọ ni ọ́. ọmọ ayékalẹ̀. ayékalẹ̀ bàbá rẹ ń kọ́. bàbá mi ti kú. ìyá rẹ ń kọ́. ìyá mi ti kú. ọ̀dọ̀ ta ló ń gbé. ọ̀dọ̀ gàmádádì. ọ̀dọ̀ gàmádádì ẹ. bẹ́ẹ̀. gàmádádì ẹ ń kọ́ báyìí. àwọn ń bẹ láyékalẹ̀. ìjọ́ wo ló ti jáde ńlé. ó ti pẹ́. ó ti tọ́dún mélòó. ọmọdún rẹ. ọmọdún mélòó ni ọ́. ọmọdún rẹ. nǹkan kan tó ọmọ ń pa rẹ òjò kọ rẹ nìkan lọ. nígbà tó jáde ńlé ń bolò ń gbé ń bolo lọ. ìnáwó kankan. ọjà bá náà mọ̀ wá. kí ló wá ń ṣe lọ́jà àbá. wàsíù tí mò ń ṣe bẹ́ẹ̀. kí ló wá ń jẹ. wọ́n tan owó. ọ̀ ń tọrọ owó. bẹ́ẹ̀. owó oṣù mélòó ló wà nínú rẹ. èmi oṣù rẹ̀. ọmọ oṣù rẹ̀. bẹ́ẹ̀. ta ló lóyún inú ẹ. súnmọ́ kí ní nǹkan sọ̀rọ̀. àwọn ọmọ jaba ló ní. àwọn ọmọ jaba náà ni. bẹ́ẹ̀. gbogbo àwọn ọmọ jaba. gbogbo ẹ̀yọ́ ọmọ jaba gbogbo ẹ̀yọ́ ọmọ jaba ẹ wá gbọ́ ọmọ yín o ọmọ tó lóyún inú rẹ. àwọn náà ló ní. èmi yé wọn. ọmọ yé wọn. bẹ́ẹ̀. wọ́n tó mélòó. sẹ́yìn kan ni. gbèsè yàn kan. sẹ́yìn méjì ni. gbèsè yàn méjì. sẹ́yìn mẹ́ta ni. èèyàn mẹ́wàá ni. wọ́n ju mẹ́wàá lọ. wọ́n ju mẹ́wàá lọ. Inna lillahi. ọmọbìnrin yìí ní gbogbo àwọn ọkùnrin ọjà ọba ló ní oyún inú òun. ẹgbẹ́ ní ẹlàjà ó ní àwọn tó fún òun lóyún pọ̀ púpọ̀ kódà wọ́n pọ̀ níye. ẹ̀gbọ́n mugbó ní ayé kalẹ̀ àbúrò gba ọjà bá lọ. ọkọ arábìnrin ló ti ń fipá bá àwọn ọmọ ìyàwó rẹ̀ sùn lọ́fẹ̀ẹ́ lófò yìí. gbogbo ẹbí ti mọ̀ sí kìí ṣe nǹkan tó bò rárá. ọlọ́run ọba ò níbo lójú rẹ̀ wà. àwọn bàbá burúkú báyìí ṣe pọ̀ nígboro ayé. Elédùmarè ṣàánú àwọn ọmọ wa. àbírú bàbá wo rèé ọlọ́run tó ń fi pátì kúùkù báwọn ọmọ rẹ̀ sùn. tí ń fi pátì kúùkù jẹ́ ẹran súnkù sí sọ́dọ̀ àwọn ọmọ rẹ̀. ọ̀fẹ́ ìyàfẹ́ ọmọ ẹ̀yin ọkùnrin tí ẹ̀ ń gbọ́ mi yìí pẹ̀lẹ́mi náà èdè ò ní dìwá o láṣẹ Èdùmàrè. àbírú kí leléyìí. ìyá ń dágbé bàbá yọ wá. arákùnrin yìí ti dá ogun sínú yàrá ìyá yìí. gbogbo ẹ̀ ti padà yí dọ́ndé. arábìnrin yìí ò sì mọ̀. ó kẹsẹ̀ bọ́ straight ní afẹ́nilóbìnrin kì í fojú re wo ni. bíi kó ṣánkú tàbí kó rìn lọ ni yóò máa wà lọ́kàn rẹ̀. iṣẹ́ ìràpadà rèé o gbogbo ẹ̀yin obìnrin tó ń wà ní tí ò sọnù kiri lọ́dọ̀ wòlíì. lọ́dọ̀ àwọn wòlíì ẹ ṣọ́ra yín wà yìí o. wọn ò ní fi yín gúnṣẹ́ o. ẹ ṣe àmì àdúrà. ọkùnrin ló da ọmọ mẹ́ta lé ìyàwó rẹ̀ láyà yìí o. adára níta má dára nílé. fáàrí pọ̀ bàbá olóyè lọ́tún lọ́sì. àbírú ayé wo wá rè torí ọlọ́run ọba. ayé la bọ́lá ni òpin ọmọ rẹ̀ yìí. Zainab ti padà kẹ́rù jáde nílé ọkọ gbáà. àìnífaradà bíi tí wọ́n kiri nu. àwọn bed to bed meal feeder. àwọn bed warmer. àwọn tojúbọ létí mọ bí ọbẹ̀ gbẹ́dùn. àwọn olóṣó ìgbàlódé. ọlọ́run yàwá yà Sátánì. oyún alákọ̀ọ́kọ́ ló bàjẹ́. oyún ẹlẹ́ẹ̀kejì ló fi bíbejì yìí. alápọ̀nlé ní àwọn ẹlẹ́hà tí mo mọ̀. àmọ́ onítìjú ẹlẹ́sìn ẹ̀sìn ní ẹlẹ́hà yìí. onírìnkùnrin gbà. adójútì ni ọmọ àjẹ́ àràbùkà. ọlọ́run mà yọ wá nínú ẹ̀ o. mélòó la fẹ́ kà nínú eyín adépèlé. ohun tó ṣẹlẹ̀ yìí mà tún lágbára. ó lágbára pọ̀ ó lékenkà. gbáǹkọ́ gbì ní. ẹ̀yin tèmi ẹjẹ́ àtúnjọ wò ó. adébíyì Mádínà. adébíyì Mádínà. bẹ́ẹ̀. ọmọ ọbọ ni ọ́. ọmọ ayékalẹ̀. ayékalẹ̀ bàbá rẹ̀ ń kọ́. bàbá mi ti kú. ìyá rẹ̀ ń kọ́. ìyá mi ti kú. ọ̀dọ̀ ta ló ń gbé. ọ̀dọ̀ gàmádádì. ọ̀dọ̀ gàmádádì ẹ. bẹ́ẹ̀. gàmádádì ẹ ń kọ́ báyìí. àwọn ń bẹ láyékalẹ̀. ìjọ́ wo ló ti jáde ńlé. ó ti pẹ́. ó ti tọ́dún mélòó. ọmọdún rẹ̀. ọmọdún mélòó ni ọ́. ọmọdún rẹ̀. nǹkan kan tó ọmọ ń pa rẹ òjò kọ rẹ nìkan lọ. nígbà tó jáde ńlé ń bolo ń gbé ń bolo lọ. ìnáwó kankan. ọjà bá náà mọ̀ wá. kí ló wá ń ṣe lọ́jà àbá. wàsíù tí mò ń ṣe bẹ́ẹ̀. kí ló wá ń jẹ. wọ́n tan owó. ọ̀ ń tọrọ owó. bẹ́ẹ̀. owó oṣù mélòó ló wà nínú rẹ. èmi oṣù rẹ̀. ọmọ oṣù rẹ̀. bẹ́ẹ̀. ta ló lóyún inú ẹ. súnmọ́ kí ní nǹkan sọ̀rọ̀.
àwọn ọmọ jaba lónìí. àwọn ọmọ jaba náà ni. gbogbo àwọn ọmọ jaba. gbogbo ẹ̀yin ọmọ jaba gbogbo ẹ̀yin ọmọ jaba ẹ wá gbọ́ ọmọ yín o ọmọ tó lóyún inú rẹ àwọn náà lónìí. ọmọ yé wọn. ọmọ yé wọn. wọ́n tó mélòó. sẹ́yìn kan ni. sẹ́yìn méjì ni. sẹ́yìn mẹ́ta ni. èèyàn mẹ́wàá ni. wọ́n ju mẹ́wàá lọ. wọ́n ju mẹ́wàá lọ. Inna lillahi. ọmọ yìí ti lóyún oyún rẹ̀ ti ń lọ bí oṣù méje. ta ló wá dámọ̀ nínú àwọn náà. mo fẹ́ kí sẹ́rí ìtọ́jẹ́ ká sọ ojú ọmọ yìí. a fẹ́ kí àwọn ẹbí rẹ̀ yọjú ni o. àwọn bàbá rẹ̀ tó ló ti kú yóò sá lẹ́gbọ̀n. ọlẹ́gbọ̀n. àbí kọ́lá ọlẹ́gbọ̀n. ẹ̀gbọ́n mi mú gbó. ẹ̀gbọ́n rẹ̀ ṣe kí ni. mú gbó. níbo lẹ́gbọ́n rẹ̀ ti mú gbó. ọ̀nà ayékalẹ̀. ọ̀nà ayékalẹ̀ ló ti mú gbó tiẹ̀. bẹ́ẹ̀ nílé. nídàlé mọ lẹ́gbọ́n rẹ̀ ti máa mú gbó. kí ló kọ ẹ̀gbọ́n rẹ̀ ń. Yusufu mú gbó ní dálé mọ́ tiẹ̀. ìwọ lọ sí ọjà bá. bàbá rẹ̀ ó sá lẹ́gbọ̀n. àbí kíyà rẹ̀ ó lẹ́gbọ̀n àbí kọ́lá àbúrò. wọ́n lè ti máa wá ọ kí wọ́n lè bá a rí ọ. la ṣe ní kí wọ́n wojú rẹ̀ kí wọ́n mọ̀ pé ọmọ yìí o kò kú o ṣùgbọ́n ipò tó wà ti lágbára o. irú gbogbo ṣé ojoojúmọ́ náà máa ń bẹ lájọṣepọ̀ ni àbí gbogbo wọn wá lẹ́ẹ̀kan náà. ojoojúmọ́ ni kálukú máa wá ni. ta ló mọ̀ kọ́ nínú gbogbo wọn. sọ̀rọ̀ sí kí ni. bàbá ẹ̀sẹ̀. ẹ̀sẹ̀ kí ni. bàbá ẹ̀sẹ̀ bàbá ni wọ́n máa pè é ẹ̀sẹ̀ níbo lẹ̀sẹ̀ máa wà. ọjà aba iṣẹ́ kí lẹ̀sẹ̀ ń ṣe lọ́jà aba. ọmọ àyẹ̀gbẹ́rù òun náà tún bá àyẹ̀gbẹ́rù ni. ṣé gbogbo àwọn tó bọ́ alájọṣepọ̀ gbogbo wọn bá àyẹ̀gbẹ́rù ni. inna lillahi wa inna ilayhi raji'un subhanallah. kábíyèsí ọlọ́run. kí ló pọ́kọ̀ rẹ lẹ́ẹ̀kan sí. Madina Adébíyì. ẹ dákun ọlọ́run mọ̀jà fẹ́ru wa sọ́ọ̀yàn ọlọ́run mọ̀jà dẹrù wálẹ̀ lọ́sàn-án gan mọ́sùkùn kò wù ọ́ káyọ̀ rí báyà bí pẹ̀lẹ́ mọ́sùkùn mo feel bad èmi náà feel bad so dá bàbá ìmọ̀ kó tó kú. mo dá wọn lọ. iṣẹ́ kí náà ń ṣe. iṣẹ́ àfáà náà ń ṣe. bẹ́ẹ̀. so dá mú mi ẹ̀mọ̀. mo dá mi mọ̀. iṣẹ́ kí làwọn ń ṣe. iṣẹ́ ẹlẹ́yà àwọn méjèèjì ti wá kú. má sunkún mọ́ ká ló tí lóyún nìsín ni àbá sọ ọ́dọ̀ ọmọ kíákíá ni wọ́n bó ṣe lóyún yìí nìsín. subhanallah eléyìí tún burú o eléyìí tún lágbára o. sọ ọmọdé gàmá ẹ. kí ló tó wá kò ní. kò sí nǹkan. o láti tó ṣẹlẹ̀ sí ẹ báyìí. ẹ kí ló tó kúrò nígbà yẹn. ṣé wọ́n fún ẹ lóúnjẹ ni. wọ́n fún mi lóúnjẹ. wọ́n rán ẹ lọ skul. kíláàsì wo lọ wà tó fi kóònù tó fi kóònù. nígbà tí mo sọ pé mi kàwé nígbà tó sọ pé mi ìmọ̀wé mọ́ wípé àǹtí mi pé wọn kò kọ́ mi dáadáa wọ́n sọ pé káyọ̀ jù mí síbi iṣẹ́ kan wọ́n jẹ́ jù mí níbi ibẹ̀. mo fi kóònù lé. mo fi kóònù lé. ṣé ọwọ́ akọ́sẹ́ níbi tó lọ. orúkọ sí. wọ́n ti wá sí ẹ báṣubàṣu wọ́n ń ṣe bó ṣe wù wọ́n. wọ́n máa ṣe o. Madina kí ló porúkọ ẹ̀rọ rẹ. Adébíyì. Madina Adébíyì. Kí ló fẹ́ báyìí. mo fẹ́ jẹ́ ká ràn mí lọ́wọ́. o fẹ́ kí n ràn ẹ́ lọ́wọ́. bẹ́ẹ̀. irú ìrànlọ́wọ́ wo gan-an ló fẹ́ sọ fún mi. súnmọ́ kí ní kò sọ̀rọ̀ dáadáa. mo fẹ́ jẹ́ ká ràn mí lọ́wọ́ lọ́lé káwọn náà sọ̀rọ̀ bí ó ṣẹlẹ̀ mo jẹ̀ máa ń sá kúrò ní tí wọ́n bá ti ràn mí sẹ́. ṣé o lè má lé yín tá a bá ní ká lọ. o lè má lè wá. o lè má lé yín. bẹ́ẹ̀. a ṣe home tracing lọ́la a ṣe home tracing. àti sàfẹ́ n kúrò bẹ́ẹ̀. tó bá ní ìyá àbó ní bàbá kò ní burú tó báyìí. ta ló dámọ̀ nínú gbogbo wọn ó ló ń dá ẹ̀ṣẹ̀ mọ̀ ẹ̀ṣẹ̀ ó dẹ̀ ń bá àyàn nínú jẹ́ púpọ̀. tó bá wá bírú ọmọ yìí sáwùjọ irú ọmọ wo náà lẹ́ni ọmọ náà ó tún yá. a rí yín lórí ètò mà. bẹ́ẹ̀ ni sà. sí ò sí nǹkan. ẹjọ́ ọkọ mi ni mo mú wá. kí lọkọ yín ṣe. ó ń rèpọ̀ àwọn ọmọ mi. ọkọ yín rèpọ̀ àwọn ọmọ yín. ìgbà ìrọ̀lú dé. ó ga o wọ́n ní ọkọ àwọn ń fi tìpátìkúùkù bá àwọn ọmọ àwọn ní àjọṣepọ̀ wọ́n sọ pé ọmọ àwọn
wọ́n pluralize ẹ̀ pé kì í sọmọ kan. ẹ wò gbìyànjú tóbìnrin yóò ti ṣe ẹwọ wàhálà tí ó ti dára ẹ̀ sí kó tó pé wọ́n wà á ké gbàjarè fáráyé mọ́ báyìí ọmọ jẹ́ fún mi o ẹ̀yin ọmọ Nàìjíríà eléyìí tó lágbára o irú àwọn bàbá wo nìyẹn irú bàbá wo ló ṣeé ṣe kọ́ jẹ́ ó ń fi tìpátìkúùkù jẹran sókun sí lọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ tó bí nínú lọ́dọ̀ àwọn ọmọ tíyàwó rẹ̀ kó ọmọ mi tíyàwó rẹ̀ bí fẹ́lòmíì tó lu fi lọ́ọ́ fẹ́ ọ̀fẹ́ ìyá fọ́mọ ọ̀fẹ́ ìyá fọ́mọ. madam ẹ bá súnmọ́ microphone kẹ́ ẹ bá sọ̀rọ̀ sókè díẹ̀ sí kí lẹ ló ṣẹlẹ̀. ọkọ mi ń bá àwọn ọmọ mi sùn. ẹ sọ̀rọ̀ sókè dáadáa mọ́. ọkọ mi ń bá àwọn ọmọ mi sùn. ọkọ yín bá àwọn ọmọ yín sùn ṣé lóòótọ́ ni. bẹ́ẹ̀ni. ọmọ mélòó. àwọn méjì. àwọn méjì lọkọ yín bá sùn. bẹ́ẹ̀ni. ẹlòmíì lẹ́dẹ̀ bí àwọn ọmọ yẹn fún. bẹ́ẹ̀ni. kẹ́ tó lọ fẹ́. bẹ́ẹ̀ni. ẹ ṣàlàyé bó ṣe jẹ́ fún wa. orí kékeré ni mo ti kọ́kọ́ kà. kékeré ọmọ ọdún mélòó. now ó ti wà ní 11 years now báyìí bọ̀ á ti ń dra àti kékeré yẹn ìgbà tí mo kọ́kọ́ kà bíi 3 years now. nígbà tó ọmọ yẹn wà lọ́mọ ọdún mẹ́jọ. mo wá lọ bá àwọn òbí ẹ̀ mo ṣàlàyé fún wọn wọ́n bẹ̀ mí wọ́n ní kí n má yẹ káwọn òbí mi gbọ́ pé kò kí n ṣe téèyàn lè gbọ́ síta. kò ṣeé gbọ́ lóòótọ́. wọ́n ní wọ́n bẹ̀ mí gbà yẹn wọ́n ní àwọn máa lọ ṣe nǹkan sí i wọ́n mú lọ sáádùn àbúrò ẹ̀ ń lẹ́kí wọ́n ní ká lọ ṣoògùn fún gbogbo ògùn tán kó fún wálé ọmọ mi kékeré tí mo bí sọ́wọ́ ló máa kóògùn yẹn fún ló máa kó sí lẹ́nu. mo gbà bẹ́ẹ̀. sọ́jà ìtẹ́ bí fóun. mo gbà bẹ́ẹ̀ ní kò wá pẹ́ sísìn yìí tí mo tún wá kà lóru again mo wá sáré bọ́ síta ilé kẹta sí lè wà mo wá lọ sáré bá àwọn ìyá yẹn mo ní ẹgbàá mi dádì nǹkan wọn ní dádì wà nulẹ̀ àwọn méjèèjì wà nulẹ̀ àbọ̀ ti sìnkú mu dádì nǹkan tí mo lè wọ́n ní ọkọ mi ń kọ́ mo nígbà tí mo dúró lẹ́nu géètì yín tí ó ti wọnú ilé wọ́n ní káwọn lọ pè wá ìyàwó ẹ̀ parọ́ mi bẹ́ẹ̀ ó gbọ́ ó ní òótọ́ ni before kó tó di ìgbà yẹn ọmọ mi àgbà lẹ́yìn ìgbà tí mo wá ka lẹ́lẹ̀kejì lórí ọmọ yẹn náà mo wá pè é hello tó bá ti skul bọ́ gbọ́dọ̀ mi wá mo wá ní orí nǹkan tí dádì ṣe yí pé ó dùn mí o yí pé mo bá dádì lórí lágbájá ó dẹ̀ tí ọkọ ṣe bẹ́ẹ̀ náà lórí ó bá ní náà mi jẹ́ kò dáa ni mo ní kò dáa nǹkan burúkú náà wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fóun náà tí mo ti sábọ́ síta nìyẹn mo wá lọ fẹjọ́ sun àwọn màmá àti bàbá yẹn wọ́n bá pè é wọ́n bá ní ìyàwó ẹ̀ parọ́ mọ́ bàbá ló bá ní iṣẹ́ èṣì ni òun ṣe ìyá yẹn bá fìdí jálẹ̀ gbẹ̀ pé ẹ fẹ́ ọmọ gidi òun ò lè gbárù ẹ̀ òun máa ya yín jẹ ní nǹkan kan wọ́n bá tà sọ́ba yẹn mo bá ṣe kí ni mo bá mú fóònù mo bá pe àwọn ẹbí mi hello nǹkan báyìí ń ṣẹlẹ̀ o ìyẹn níjọ́ bóyá sátidé ó wá di sunday wọ́n pe àwọn jọ wọ́n wá pe pẹ́rẹ̀ǹtẹ̀ wà tán pa àwọn pẹ́rẹ̀ǹtẹ̀ táwọn òbí mi wá fẹ́ padà pè mí padà láwọn bọ̀dá mi àtàntí mi bọ̀dá mi náà kọ́ gba fóònù wọ́n wá pè mí hello báyìí àwọn ti pe ọkọ ẹ o ọkọ ẹ sọ wípé tóbìnrin bá ti fẹ́ lọ́kọ mi ó máa ń yọwọ́ ni wípé òun parọ́ mọ́ òun ni mo bá fi bínú sáré lọ lé padà mo dàwà ní street wa lókè mo bá sáré lọ sílé padà mo bá lọ yá fóònù ọmọ ilé bọ̀ wá mo bá ní hello mama àwọn òbí mi pé ọkọ mi ó dẹ̀ parọ́ mọ́ mi mama bá ní àkí má bínú pé in tó ṣe táwọn náà mọ̀ tẹ́bọ́ yẹ kó máa bẹ̀ mí tó tẹ́ kó parọ́ mọ́ mi ni ìyá ẹ̀ sáà sọ bẹ́ẹ̀ ìyá ẹ̀ bá pèdè kan fún mi pé mo bá ní kó tẹ́ wọ́n bá ní kí n wo ọjọ́ ọ̀la àwọn ọmọ tó bí mo bá ní kó wo ọjọ́ ọ̀la táwọn ọmọ tèmi tó ti dàgbà mọ́ mi lára ó fẹ́ bọ ọjọ́ ọ̀la àwọn ọmọ tèmi jẹ́ mọ́ mi lọ́wọ́ ìyá bá ní kò sí wàhálà pé whatness ìgbésẹ̀ ló kù ìyá bá ní ìgbésẹ̀ tí n bá ti gbé wípé tí n bá ti gbé gbèsè tí n bá ti rán ọmọ àwọn lẹ́wọ̀n àwọn yọ̀ǹda àwọn ọmọ tí mo bí fún àwọn yọ̀ǹda ẹ̀ fún mi mo ní mo ti gbọ́ mo sá àbọ̀dá mi wá ní kí n lọ fọlọ́pàá mu mo wá lọ sí police station àwa lọ rìpọ́tù lálẹ́jọ́ sunday yẹn alẹ́jọ́ sunday yẹn tí mo rìpọ́tù àwa ti lè padà wọ́n ní ọlọ́pàá wípé station ti close pé táìmù làwọn lè mú mo ní bóyá bíi after 5. station close. wọ́n ní station ti close pé láti lọ arrest yẹn. láago mélòó ni station close. bóyá bíi 9 la ló ń jọ yẹn. ok. àwa padà wọ́n náà máa wá lẹ́yìn ọlọ́pàá tí wọ́n fún wa sọ pé máa wá ní kápẹ́ 5 o'clock àti gb to 5 a pè é olóhùn náà ti ń bọ̀ ìgbà tá a délé ní after 5 tá a wọnú ilé mo kó àwọn ọmọ méjèèjì yẹn mo kó wọn kúrò ní mo lọ sùn lé ọ̀rẹ́ mi àwọn ọmọ tiẹ̀ méjèèjì mo kó sì tì nínú ilé ìgbà tá a wá fi délé padà ó ti sá lọ mo bọ́ ọmọ kan ní orí bẹ́ẹ̀dì mo bọ́ ọmọ kan lórí rọ́ọ̀gì ńlẹ̀lẹ̀ àwo tọ́lẹ̀tì àwo kíṣìn bóyá wà bẹ́ẹ̀ ni ó sá ti sá lọ báwọn ẹbí mi ṣe pè mí nìyẹn wípé kí n máa bọ̀ nìyí torí Èkó là ń gbé wípé kí n máa bọ̀ ní Ìbàdàn bá a ṣe ń bọ̀ ní Ìbàdàn nìyẹn. fọ́tò rẹ̀ dà. ó ti kó gbogbo fọ́tò kúrò nílé bọ̀ wọ́n á rí kan lórí Facebook ní tó fi ṣe Facebook mo ti fún un. iṣẹ́ kí ló ń ṣe. panel ló ń ṣe. ọmọ ìlú wo ni. ọmọ Ìjẹ̀bú ni. ọmọ Ìjẹ̀bú ni. bẹ́ẹ̀. ẹ̀dẹ̀ rò pójú lásán ni. kò ń ṣe bí torí máa ń jóògùn nínú ilé. ó máa ń jó nǹkan nínú ilé. ó máa ń jẹ tí máa sọ pé inú ilé tí ń jó nǹkan ni gbogbo ẹ̀ ló ń fìyàn nímú yẹn ni ó mọ̀ pé ṣé ara ń fún ẹni ó ṣe tí mo fẹ́ fi bá tiẹ̀ jẹ́ ni. before kó tó ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀
bí èwìkì mo sáré kó ọmọ mi lọ sí skul tí mo padà lé pé ó ti rẹ̀ mí kí n tó wá múra ṣọ́ọ̀bù ó fún mi ní ọrùn pa mọ́ inú yàrá ó fún mi lọ́rùn pa mo dẹ̀ pariwo bàbá kan àgbàlagbà tó wà nílé tó tan jẹnẹrétọ̀ wọn pariwo àwọn ò gbọ́ pé èèyàn pariwo mo kàn sáré mú fóònù ni mo kàn sáré pè ní mi tẹ́mẹ́ tí mo pè mo sáà ní ẹ gbà mí o bàbá ìsìnkú fẹ́ fún mi lọ́rùn pa fẹ́ fún mi lọ́rùn pa o ẹni yẹn gbà kọ̀ lẹ́ni yẹn ṣe gba fóònù tó ṣe ní kí n débi tí mo gbé fóònù fún báyìí tí mo ṣe ti dànù sórí àga báyìí tí mo sáré bọ́ síta mo wá sá lọ bí chọ́ọ̀chì ilé kẹta ilé wa Ìjẹ̀bú ni bàbá yẹn náà mo wá lọ fẹjọ́ sùn bàbá yẹn ìgbà tí bàbá yẹn wá rán ọmọ lọ pé wá tó wá bá wọn ó bá lóun bá mi ṣeré ni ìgbà tí mo padà gba fóònù lọ́wọ́ ẹ̀gbọ́n tó wá fún mi tí mo wò ara ṣọ́ọ̀bù wa ni mo pè mo wá pe ọ̀rẹ́ mi náà ìyẹn ti ẹ̀dẹ̀ ìyẹn wọ́n wá jọ ń wojú ara wọn báyìí ìyẹn ni kí ló máa ń fàjà yín gbogbo gbà gan ó bá lóun bá mi ṣeré ni ẹni ẹ̀ bá ṣeré gbogbo àwọn ẹ̀kọ́ ló ti lé ló ti pọ́n tó ti lé ó lóun bá mi ṣeré ni ó ní tóun bá pa mí ikú tóun máa fi pa mí tí mo ní rí traces ipò wà lọ́wọ́ òun. ọmọ Ìjẹ̀bú lẹ pé. bẹ́ẹ̀ni. níbo lọ́dọ̀ wọn ń Jẹ̀bú. ọmọ Ẹ̀pẹ́ ni bọ́ ọ̀tà kò sí ni yẹ́ ń gbé. ọ̀tà kò sí ni yẹ́ ń gbé. àgbòwá ọmọ Ìjẹ̀bú Ẹ̀pẹ́ ni. Ìjẹ̀bú Ẹ̀pẹ́ ni bàbẹ́ ọ̀tà kò sí ni yẹ́. àtijọ́ tí mo ti wá wà ní Ìbàdàn láti gán èèmọ̀ ti báyìí gbogbo wọn èmi náà ni mò ń pè wọ́n n ò pè ní rí ó wá tó bí 15 days nísìnyí mo wá jáwọ́ mi wá pè wọ́n àwọn náà wá pè mí náà mọ́ tì náà n ò pè ní. ṣé gbogbo àwọn ọmọ rẹ ló kó kúrò ńbẹ̀. bẹ́ẹ̀ni gbogbo wọn ni mo kó wá sí Ìbàdàn. àti tó bí fún. gbogbo wọn ni mo kó wá sí Ìbàdàn. àti tó bí fún ẹlòmíì o ti kó wọn wá Ìbàdàn. gbogbo wọn mo kó wá sí Ìbàdàn. kí lorúkọ rẹ̀ tí ń jẹ́. Sulaiman Akorede. ẹ fi hàn ká jẹ ẹyọ ọmọ Nàìjíríà orúkọ oníjà lórí social media àti lórí Facebook. Sulaiman Akorede. ọmọ yín ni. Sulaiman Akorede náà níjà lórí Facebook. Sulaiman Abidemi Akorede. ẹja lójú ẹ ok Sulaiman Abidemi Akorede là ń wò yẹ o gbogbo ẹni tó bá mọ̀ ọ́ gbogbo ẹni tó bá rí rí lẹ́kọ̀ọ́ agbègbè gbò lẹ́ ń gbé lẹ́kọ̀ọ́. Ìgàndò là ń gbé. lágbègbè Ìgàndò nílùú Èkó Sulaiman Abidemi Akorede àwọn ọmọ yẹn nídìí àdúrà kọ́mọ́ ti lò wọ́n o. ìyá àgbà yẹn inú ló máa ń complain gbogbo gbà inú ló máa ń complain mo náwó ìyí kékeré tó jẹ́ ọmọ pupa gan mi ìnáwó lórí ẹ̀ tó ìyá àgbà yẹn gbogbo kẹ́míìsì àdúgbò ló ti mọ̀ mí gbogbo ẹ̀yàn hospital àdúgbò ló ti mọ̀ mí lórí ọmọ àgbà yẹn inú ló máa ń lọ ní gbogbo gbà. ó tó ọmọ ọdún mélòó tiẹ̀. òun ti pé 16 báyìí. Sulaiman Abidemi Akorede wọ́n lọ wà lórí Facebook Sulaiman Abidemi Akorede nígbà múdé tọlọ́pàá kí làwọn ọlọ́pàá sọ. àrímúdé bẹ́ẹ̀ ó ti sá lọ. ó ti sá lọ. àwọn aráàlú sọ pé 5 o'clock ló kẹrù gbogbo àwọn oògùn tó máa ń jẹ́ ẹ̀rọ gbogbo fọ́tò ọlọ́pàá náà tẹ̀lé wa wọlé gbogbo fọ́tò pátápátá lóko. Sulaiman Abidemi Akorede lẹ́wọ̀ yẹn ọmọ Nàìjíríà Sulaiman Abidemi Akorede ibi ẹ bá ti bá wa rí ẹ sọ pé à ń wá o ọmọ Nàìjíríà wá Sulaiman Abidemi Akorede o ṣé máa lo drug ni ó máa mú nǹkan. ó máa mú nǹkan. wọ́n wá débẹ̀ torí Ọlọ́run. tí máa ń fọṣọ náà mo máa ń bara pẹ̀ tí bá dẹ̀ lọ fẹjọ́ sùn ẹ̀gbọ́n rẹ̀ àfà gbà mo rí nǹkan báyìí yóò ní. kí ló kọ ẹ̀gbọ́n rẹ̀ àfà yẹn níbo ní ti ṣiṣẹ́ àfà. no iṣẹ́ àfà kan náà ń ṣe bọ̀ wọ́n máa ń kírun dáadáa ni. lẹ́fí pẹ̀lú àfà panel ni wọ́n. panel làwọn náà ń ṣe. mo kọ wọn ní níbo wọ́n ti ṣe panel wọn mo ṣọ́ọ̀bù wọn wà. estate wo. estate gate ìyànàbà. estate gate níyànàbà bàbá ọkùnrin tí ṣe panel bíi tààrà estate gate níyànàbà ẹ tó bá bá wa rí ẹ sọ fún o kọ́bá wa mú Sulaiman Abidemi Akorede wá síbàdàn o a fẹ́ rí wọn lórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ ọmọ Nàìjíríà fẹ́ rí wọn irọ́ lobìnrin ìpamọ́ ni òótọ́ ni tó bá jẹ́ òótọ́ ni kọ́kàn sọ ọ̀sẹ̀ tó fà àwọn ọmọ ń gún iṣẹ́ tó fi wọ́n ṣe tí àwọn ọmọ òfin máa lọ ayé wọn. Sulaiman Abidemi Akorede yọjú sí wa kò sí òkúté sásásá olóńgì nífẹ̀sọ̀ mu kọ́mọ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá ni wọ́n padà wá ọkàn tá a bá ti jọ nẹ́sẹ̀ sí yọjú sí wa kárìbì kan ló dì wọ́n mọ́ tú wọ́n lẹ̀ ìwọ ọ̀fẹ́ máa bí. màá mi ṣe mọ́ wàhálà yẹn ti pọ̀ jù èmi náà mò ń sanwó skul ó ti ní màá sanwó skul ọmọ pẹ́ ó ti ní màá sanwó lé pẹ́ tí màá padà sẹ́kọ̀ọ́ ní ìsìnkú àlọ́mọ ọlọ́gbé sí owó lé san kò bá mi ṣe kankan tẹ́lẹ̀ ẹnìjọ́ mẹ́ta ló lọ fẹ́ nìkan lóyún ó wá fi máa ń tẹ́tì mi nínú ilé mi ní sọ̀rọ̀. ọtí mo fẹ́ bí ọ lọ ṣẹ̀ṣẹ̀ dáhùn nítọ́jú ọwọ́ gan-an tó jẹ́ ọwá nù ó ti ń bá ọmọ rẹ̀ ní àjọṣepọ̀ látọdún mẹ́ta ó sì tún wà nù ilé yẹn dápẹ́ tí ọba fẹ́ nìkan lóyún ọba ẹ̀bá sì jọ mọ́ ẹrún mọ́ ẹ̀nà náà láyé àwọn ọmọ tiẹ̀ ìgbà máa bàjẹ́. wàhálà ẹ̀mí ìbàjá sí yẹn. mọ̀ tọ́ra rẹ kí ló fà á látọdún mẹ́ta ọ̀hún tó tún fi wà lẹ́nu ẹ̀dí sí i bàbá. ọdún kẹta sísìn ló ti yẹ kó kú òǹbẹ tó bá ṣe pé lóòótọ́ kì í ṣe pé lẹ́yìn lọ́nba àjà sí
àìsírí pọ̀ lọ́dọ̀ ẹ̀yin obìnrin nípa ọkọ yín ṣùgbọ́n gbọ́ ọkọ yín bá tàṣe àgẹ̀rẹ̀ tó bá fẹ́ lòmíì lámọ́ tó mọ̀ ni kò yẹ kó dòní tá a fi mọ̀ kò yẹ kó dòní láìpẹ́ àwọn ọmọ yẹn sasek ní ìsìn lọ sọ pé ọmọ kígbe nírun ọmọ ìgbádùn mọ́ yìí ká láti gba ọdún mẹ́ta láti tètè mọ̀ ọgbà tí wọlé sọmọ yẹn látọ̀ yẹn náà ó ṣe dáadáa ìwọ náà ó ṣe dáadáa ó ṣe dáadáa ó ṣe dáadáa ìyá máa sòtọ́ fún yẹn ó ṣe dáadáa ó ṣe dáadáa wọ́n bá fọwọ́ bò ọmọ tó ń bá wọn náà lájọṣepọ̀ lẹ́yìn ìgbà tí ń bọ́ ọmọ rẹ lájọṣepọ̀ bóòlù ló ṣe ń fíìl irú nǹkan tí ẹ̀ mọ́ dárí jiyàn nìyẹn nígbà tí ìsára àtà ló bá ní àgbàbá nígbà tí ìsára àtà ló bá ní you don't tolerate such abomination ni ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run state ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run kórìíra ẹ̀ púpọ̀ ègún ni oríire wo ló wà wọrú inú léwu ìtẹ̀síwájú wo ní ọwọ́ bẹ̀ àṣìṣe ọmọ gorí àṣìṣe ni tí ẹ tó bá ti ń lukùn ọlọ́run tọ́lọ̀ fúnra rẹ̀ state pé wọ́n fẹ́ ìyẹn dẹ̀ ń ṣe ọmọ pé sùn ní darí ẹni yẹn lásìkò yẹn ni he can do and undo aburú ọmọ pọ̀ sí ni èṣù inú èṣù ọmọ dùn ni nírú inú ilé tó bá ti ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn òhó na ọmọ yẹn apology because nígbà tí ọmọ kan lè bá sọ pé ẹ̀wọ́n ìjà mọ́mí òun gbọ́ sọ pé mọ́mí ẹ ti gbọ́ kò sí tó burú bẹ́ẹ̀ nínú ọmọ yẹn fi bí ẹ pé ṣé kò dáa ni abẹ́ẹ̀gẹ́tẹ̀ nínú ọmọ yẹn fi bí ẹ pé ṣé kò dáa ni that is pé ó ti fún ọmọ yẹn ó ti so dì pẹ̀lú ọmọ yẹn débi pé ó ti bọ́ sí ọpọlọ àwọn ọmọ yẹn ó ti kọ́ ọ́ bọ́pọlọ rẹ̀ tọ́mọ òfin mọ̀ pé tó ń ṣe ọ̀dá ọmọ yẹn mọ̀ pé tó ń ṣe pẹ̀lú òun ọ̀dá you are far from your children obìnrin ò gbọ́dọ̀ jìnnà sáwọn ọmọ rẹ̀ láti máa bá wọn sọ àwọn ọ̀rọ̀ kan tí wọ́n fi ní take àwọn ọmọ yẹn for granted táwọn ọmọ yẹn ò fi ní ṣàṣìṣe ẹ má máa preempt pé àwọn ọmọ mọ tí wọn ò mọ̀ ní tí wọn ò mọ̀ pọ̀ ju tí wọ́n mọ̀ lọ tí wọ́n bá wá mọ àwọn nǹkan kan ta tí wọn ò mọ̀ láti inú ilé wọ́n padà darí wọn sí ọ̀nà tí òbí ọ̀fẹ́ ṣùgbọ́n tí òbí bá ti jẹ́ kí wọ́n mọ àwọn nǹkan kan fúnra rẹ̀ ará àta ò lè affect wọn àwọn lókùn tí wọ́n affect society wọn ṣé o ti gbọ́ ó lọ tún kún bẹ̀yẹ ṣùgbọ́n agbọ́dọ̀ Sulaiman Akorede dìde. ẹ̀yin òbí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run don't be too busy for your children. ìgbà kan wọ́n á sọ pé most especially the female child I say no objection mi nípa rẹ̀ ó high gan báyìí just don't be too busy for your children. kì í ṣe male child kì í ṣe female child kankan mọ́ báyìí àti male àti female child àtọmọ ọkùnrin àtọmọ obìnrin. alẹ́ mà. ẹ̀ka lálàjì. ẹ̀yẹ mà á rí i lórí ètò sí òsì nǹkan mà. ọkọ mi ló da nǹkan sínú yàrá mi Èkó ni mò ń wà ni mo ti ń tajà ni mò ń gbé tẹ́lẹ̀. ok. mo ti wà lẹ́kọ̀ọ́ látìgbà mo ti finish school ni mo ti wà lẹ́kọ̀ọ́ so mo lọ ṣiṣẹ́ ní Ìkẹjà ní bread and butter tàbí mo ṣe rọ́kùnrin yẹn nìyẹn ń bẹ̀ kí n má ṣàfọ̀rọ̀ gùn ṣá ó ṣàṣe da nǹkan sínú yàrá mi nìyẹn ní iṣẹ́ ẹ̀tàn lẹ́kọ̀ọ́ ní Agége ni mò ń gbé tí mo ṣí ṣọ́ọ̀bù supamákẹ́ẹ̀tì ọ̀sán kan òru kan ó níyàwó tó pọ̀ ó máa ń wá níjọ́ Tuesday lọ́dọ̀ mi bó ṣe ń lọ ní àárọ̀ ọjọ́ Wednesday yẹn ó máa ń jí wa pé òun ti ń lọ ká tilẹ̀kùn àmọ́ ọjọ́ tí ó da nǹkan sínú yàrá yẹn kò jí wa bí mo ṣe jí ni mo kẹsẹ̀ bọ nǹkan yẹn kí wà ní nínú yàrá mú lọ́wọ́ ẹ̀ǹkùlé bóyá ó ń wẹ̀ ni mo lọ wo gbogbo sọ̀ràǹdìsì ó ti lọ mo bá kí ni bàbá ìwà dà sínú yàrá báyìí mo bá jí ọmọ mi tó second born lórí iṣẹ́ àtòsùn sí mo dẹ̀ ìyẹn ń ṣe sales girl ní pen cinema lọ́dọ̀ woman kan tó ń pè ní yàbèjì ó dẹ̀ máa ní tẹ́ni yẹn bá ti lọ sí ọjà Èkó lọ ra àwọn G510 pé àwọn máa kó kúlà gbogbo ẹrù mo ní bóyá ó ti rẹ̀ ni ò ṣe dá mi ló mo dẹ̀ fi mú kọ́kọ́rọ́ mu bọ́ síta ìta yẹn náà mo ṣí supamákẹ́ẹ̀tì sí nílé tí mò ń gbé lẹ́kọ̀ọ́ ní ṣọ́ọ̀tàn Lágége mo jẹ́ ọmọ yẹn kò dáa mo bá mú kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù mo bá lọ sí ṣọ́ọ̀bù tàtọ́mọ yẹn náà jí ó kẹsẹ̀ bọ́ nǹkan yẹn ó wá bí mí mọ́mì èmi náà wà dáa lóhùn ìgbà tí mo ti pè tẹ́lẹ̀ tí ò dáa ni mò ń bínú ló wá ní kí n má bínú. àmọ́ kí nǹkan tẹ́ ẹ kẹsẹ̀ bọ̀ kí wàá nípa tó kó nínú ara yín. bí mo wá ń gbẹ gbogbo ṣọ́ọ̀bù náà kó wá sí nǹkan kan mọ́ débi pé. ọmọ yẹn ń kọ́. ó wà ní ọ̀rẹ́ ó ti fẹ́ ọkọ kan ní pen cinema Yíndùbísí wọ́n ti kó lọ sọ́rẹ̀ ó ní kò sí mákẹ́ẹ̀tì ní pen cinema mọ́ ọjà wọn ti pọ̀ ń ta. ọkọ yín kọ́ báyìí. ó wà lẹ́kọ̀ọ́ wọ́n ti gbé wá sí wọ́n ní kí n lọ fún ní lẹ́tà wọ́n pè níbi títí kò wá wọ́n pè títí kò wá wọ́n wá ní kí n mú lẹ́tà lọ sí Èkó mú yẹn sí lọ fún wa lẹ́kọ̀ọ́ ló wà wọ́n ní máa mú lọ ni pé torí owó máa pọ̀. níbo ló wà lẹ́kọ̀ọ́. ó wà ní kàlẹ́ndà wà níbí ó wà ní abilábí. iṣẹ́ wo ló ń ṣe. ó ní òun ti gbaṣẹ́ wòlíì ó lóun gbaṣẹ́ wòlíì kò ṣe wòlíì tẹ́lẹ̀ ó ṣe mẹ́sẹ́ńjà ní Ìkẹjà níbi kan tó ń pè ní bread and butter èmi náà ń ṣiṣẹ́ níbi. kàlẹ́ndà àwọn dà. kàlẹ́ndà wà níbí wọ́n ti pé ó ní àwọn èèyàn bá fowó ṣe nǹkan lọ́dọ̀ òun pàdé mi mọ̀ ni pé wọ́n fowó ṣe nǹkan lọ́dọ̀ òun máa yà mí níwèrè pé mo tẹ̀ sí mọ́dàn
ọ̀nà ọ̀dọ̀ òun wá. Ọlọ́run yà yín ní wèrè. Máa yà mí ní wèrè pé mo sì mọ́ ọ̀nà ọ̀dọ̀ òun ẹni tó wá ń bá tún jẹnẹrétọ̀ ṣe wá ní gbójú sókè tà báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí ó wá ní kò mọ nǹkan kan pé wèrè ni mí pé òun tọ́jú mi so gbàtàn ní kí n lọ fún ní lẹ́tà tó wá síbi ìbáyìí náà. Ó ti wá. Ó wá náà ó wá ńgbàtàn ní kó rojọ́ náà ó wá pariwo lé lórí ni pé ọmọ ilé ò ní gbogbo bí tí mo lọ lélẹ̀ tiẹ̀ lélẹ̀. Ó ti wá náà. Ó wá pariwo lé lórí wípé ìyẹn ní pé ọmọ tó rí bí ilé ṣé wọlé ó lè dúró tẹ́lẹ̀ ó lè bá wọ mọ́tò ó lè ṣe nǹkan kan ló wá ṣàṣọ pé òun fún fọ́tò wọn kọ́ lélẹ́yìn náà. Ó ní sà ó nìyẹn lóun kẹ́nà rí ọ fọ́tò ẹ̀gbọ́n pé wọ́n kì í ṣe Yorùbá ni. Yorùbá ni o. Ọmọ ìlú wo ni wọ́n? Ọmọ Iléṣà ni fọ́tò ẹ̀gbọ́n ni tí mo yọ nínú gíláàsì tí mo. Ọmọ Iléṣà ni nǹkan tí wọ́n gbogbo ìgbà tí wọ́n bá ti pè náà. Mi ò mẹ́gbà mi ọmọ Nàìjíríà ó gbó bí tá a ti délé kò kí n tó dèrò Ìbàdàn ní 2018 kò sí nǹkan tá a ṣe ilẹ̀ tí mo ní. Ṣé bí wọ́n ti wá? Ó wá ní kó máa fún mi ló mo wá ní ẹ̀dá ó ti ṣe nǹkan tó fẹ́ ṣe. Wọ́n ní mo ní kó tú mi sílẹ̀ kó tú mi sílẹ̀ ó ṣèrà padà. Ìjọba ta ló ṣe mọ́tà yẹn? Ṣé pásítọ̀ ni? Lọ́dọ̀ wa ń bí ta ló ṣe mọ́tà yẹn? Aláàjì wọ́n máa ń dé fìlà báyìí. Wọ́n máa ń dé fìlà wọn máa àtẹ́ǹdì sí wa. Wọ́n máa àtẹ́ǹdì sí wa níbi kálófin bẹ̀. Wọ́n wá tún mẹ́ṣẹ̀ náà pé mo máa sọ ohun owó wèrè náà fi wá pariwo lé pé wèrè báwo yẹn wúmà tó ń sọ̀rọ̀ báyìí ní ọmọ ní wèrè. Wọ́n ní kọ́mọ Nàìjíríà gbà mí. Mi ò sí kiri rárá o, mi ò sí kiri rárá. Ṣé àbí wọn fún wọn? Mi ò mọkùnrin méjì náà ni mo fi ní. Ọmọ mélòó la bí fún wọn? Mẹ́ta mi ò mọkùnrin méjì. Àwọn ọmọ yín kọ́? Mo sì 36 ẹ̀. Ṣé kọ́ wọn àwọn kọ́? Ọlọ́run ṣe mọ́tò báyìí ní mẹ́níràsì ní Kẹjà ní bí tó ti ń ṣe míníràsì. It's alright. Ọlọ́run ṣe mí kíní. It's alright. Màmá bí ò lè ṣe ń fi báyìí kí ló ṣe yín gangan? Ní gbogbo ara kan máa dùn mí bẹ́ẹ̀ nǹkan tí. Ṣé ẹ̀rẹ̀ ti lọ sí hospital? Mo ti kò síbi tí mi tí lọ tá a ti ṣe tẹ́sì lẹ́kọ̀ọ́. Bó lẹ ṣe mọ̀ pé ọkọ yín lọ da oògùn lẹ̀ tẹ̀ mọ́lẹ̀? Ìgbà tí mò ń pè láàárọ̀ Wednesday tó ti jí lọ Tuesday tó wálé tí mò ń pè é pé kí wà lẹ́dà sínú yàrá ó wá ní kí n múra sí kí n máa pariwo pé mo kúkú lè pariwo mo wá níta ló wà lẹ́gbẹ̀ẹ́ mi tí mò ń pariwo pé kí ló dà sínú yàrá òun á wá ṣàlàyé fún mi àtìgbà náà kò ṣàwọnú yàrá yẹn wá sùn màá wá lọ máa bá ní àwọn ilé ẹ̀ ó nílé Mushin ó ní níjẹ̀gùn ó ní Látàn. Ìyàwó mélòó wọn ní? ó níyàwó 7. Ìyàwó méje? Bẹ́ẹ̀ ni. Iṣẹ́ kí ló ṣe ń gbà yẹn? Ó ń ṣe iṣẹ́ ní ó ń ṣe mánéjà ní bread and butter ní Allen Avenue. Mo pẹ́ ní messenger lẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan ni. Ó náà mo sọ ló ń ṣe ní bread and butter. Is it messenger or manager? Messenger sí láti níyàwó méje. Ìyàwó mélòó lẹ́ni tó lè lé iṣẹ́ gan ni? Ó wá sọ pé Ọlọ́run pè òun ní bíi 10 years to this time. Ìyàwó méje yẹn mélòó ló kù lọ́wọ́ wọn? Ó kù 4. 4 náà ló wà lọ́wọ́ wọn pẹ̀lú bọ́lọ̀ ń ṣe pè wọ́n yìí. Bẹ́ẹ̀. Chọ́ọ̀chì wọn ti kún gan. Mi kò sí èèyàn. Ṣé wọ́n wo wèrè ni tẹ́ fi ní àwọn wòyìn wèrè? Ó sọ bẹ́ẹ̀ fún wọn bí ń gbà tó wá dá. Ṣé wọ́n kulẹ̀ ń wo wèrè? Ṣé wèrè wà lóru? Ó pé wèrè báwo? Ṣé wèrè? Àní ṣé wọ́n ń wo wèrè? Mo bí gbèsè tí yìí mò ń sọ ṣé wọ́n ń wo wèrè? Kò kí ń wo wèrè. Ọmọ ìlú wo ni wọ́n? Ọmọ Iléṣà ni o. Ọmọ Iléṣà ni wọ́n? Bẹ́ẹ̀ni. Kí lẹ porúkọ wọn? Fẹ́mi Ọládùnjoyè Kẹnẹrí ló kọ sínú kàlẹ́ndà ó ní Kẹnẹrí lòun. It's alright. Àti Kẹnẹrí àti Fẹ́mi Ọládùnjoyè bọ́ wọ́n ní wọ́n wá bí. Ó ti wá bí. Kí ló tí ò wá nígbà tí wọ́n ti. Wọ́n ní ṣé kò fún mi lówó náà ni pé ṣe bí àbúrò ẹ̀ ti sáré pé mi síta ń jọ yàn. It's alright. Mr. Fẹ́mi Ọládùnjoyè táwọn èèyàn mọ̀ sí Kẹnẹrí kí ló kọ chọ́ọ̀chì wọn? Kíánẹ́sì ni. Kíánẹ́sì. Kérúbà Sẹ́ráfù. Ó ní ní Abímbọ́lá Alábí náà níjẹ̀gùn ó ní ní. Mr. Fẹ́mi Ọládùnjoyè táwọn èèyàn mọ̀ sí Kẹnẹrí ẹ yọjú sí wa o. Those pictures are not clear enough for us to be used on here. Ẹ bá mi get another picture to ma clear. But mo mọ̀ pé Mr. Fẹ́mi Ọládùnjoyè Kẹnẹrí wọ́n yọjú sí wa. Kíánẹ́sì church wọ́n wọlé ló wà mà. Ó wà ní Mushin ó ní Abímbọ́lá Alábí. Ní Lábínjan. Ó tún ní Abímbọ́lá Alábí ní Lábínjan ní Mushin ní KS church wọ́n wà. Ó ní níjẹ̀gùn náà ní community o. Àti èyí tó tún wà níjẹ̀gùn ní community KS church. Ó ní Látàn o. Wọ́n tún ní church Látàn. Bẹ́ẹ̀ni o. Church wọn ti pọ̀ gan yẹn wọ́n lè tọ́jú yìí. Eléyìí clear. Ẹ dìde màmá. Eléyìí clear. A retí wọn. Àwọn òwe tó ń fún mi ní Àlàjì. A retí wọn. Pẹ́kùn. Wàlékún sọ̀rọ̀ tí lọ́rọ̀ bàkàtà. A ní mà. Yẹ̀sà ọjọ́ ọkọ mi mú wa kò jẹ́ kí n rí àwọn ọmọ mi nìsọ. Ta lọkọ yìí tí ò jẹ́ ọmọ yín? Ọmọ mélòó? 4. Ẹ ti kọ̀ wọ́n lẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Kí ni èjì àwọn ọmọ yẹn ńgbà tẹ kú ń bẹ̀? Alákọ̀ọ́kọ́ ọdún mélòó? Nígbà tí mo kó mi alákọ̀ọ́kọ́ fẹ́ pé 11 years. Ẹlẹ́ẹ̀kejì ńkọ́? Ẹlẹ́ẹ̀kejì fẹ́ pé. Èyí tó kéré jù nínú wọn kí ni èjì ńgbà tẹ kú ń bẹ̀? Nígbà tí mo kó mi 2 years. Kí ló dé tẹ fún ọmọ ọdún méjìlẹ̀? Kò jẹ́ kí n mú wọn ni torí pé wọ́n láwọn fẹ́ bá wọn parí rẹ̀ ní fámílì la lọ fún.
ní family house wọn ńlá lọ fún nígbà tá a débẹ̀ ó lóun ò sáàsì mọ́ ni kí n máa lọ àwọn ẹ̀gbọ́n rẹ̀ sì ní mi gbọ́dọ̀ lọ sí ọ̀dọ̀ rẹ̀ mo wá ní kọjá kí n. ó ti tó gbà àwọn tẹ́ ti kọ̀ wọ́n lẹ̀. 8 years nìyí. tẹ́ ẹ̀ ń rí àwọn ọmọ yín láti gbà náà. mi ò rí wọn rárá. ẹ fojú kẹ̀kẹ́ kan nu wọn láti gbà náà. ìgbà tí mo fojú kàn wọ́n nígbà tí mo wá síbí yìí tí mo wá sí Sálínsílé tí wọ́n pè tọ́ wá síbẹ̀. nínú ọdún náà dẹ̀ ni. nínú ọdún kẹta rẹ̀ nìyí tí mo ti wá. so ìgbà yẹn lẹ fojú kàn àwọn ọmọ yín láti gbà tẹ́ ti kúrò ń bẹ̀. that's very bad of you. that's very bad. àwọn ẹbí ẹ̀dẹ̀ ń jẹun ẹ̀ ń sùn ẹ̀ ọmọ tẹ́ sílẹ̀ lọ́dún méjì. aláàjì mo ti ṣe wàhálà gan ní orí rẹ̀. irú wàhálà wo lẹ ṣe. torí ìwé nígbà tí mo wá síbi tòtògbà tí mo wá síbi yìí ó pè mí sí kóòtù kan ní Ìdí Ayùn rẹ̀. ṣé kóòtù ni ó wà lẹ́ẹ̀ nípa ẹ gbọ́dọ̀ fojú kan ọmọ yín kò sí ilé ẹjọ́ tí ó sọ bẹ́ẹ̀. wọ́n wá ní ká lọ parí rẹ̀ tòtògbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ mo lọ sí sẹ̀ríà kóòtù nígbà tí mo dé sẹ̀ríà kóòtù wọ́n sẹ́ndì lẹ́tà sí kọ̀ wá nígbà tí ọ̀yá ni mo padà wá síbí yìí. it's alright náà kí ló kọ́kọ́ yín yẹn. W0LE Ajíbọ́lá. wọ́n náà ti yọjú náà. náà. kí ni ó jẹ́ kó parí níjọ́ tí wọ́n yọjú. kò parí wọ́n sì ní kó fún mi ní obìnrin tó kàn ìyẹn tó wà ní 2 years gbà náà 11 years ní nísìn wọ́n ní kó fún mi ó sọ yí pé òun ò lè fílẹ̀. ó sì á sọ pé kó fún yín èmi kò lè gbà kó fílẹ̀ ọmọ yẹn gan ò lè dáyé mọ̀mọ́ tààrà ọmọ wà lọ́dún méjì ó ti wá dọmọ ọdún 11 ẹ sì wà láyé. ẹ ti da gbogbo ẹ̀rọ tí mo bá ti lọ síbẹ̀ kò ní jẹ́ kí n rá àwọn ọmọ ní. ẹ ìgbàlá mọ́ mi ìgbà rárá ìgbẹ́sìsì yín kankan abiyamọ ọmọ wà lọ́dún méjì ó wà dọmọ ọdún 11 àlejò ló bá yín gbé yẹn náà ọmọ ẹ ti dà àlejò fún ọmọ yẹn náà ẹ ti create scene abiyamọ. gbogbo wàhálà ni mo ti ṣe lórí rẹ̀. ọlọ́pàá ó ti kó everybody ọlọ́pàá ti máa kó everybody. èyí pé kí wọ́n má bẹ̀bí wọn jẹ́ kí wọ́n bẹ̀bí wọn. ẹ ti tẹ́bi tí yín ṣe báyìí ẹ ti tẹ́bi yín ṣe báyìí ẹ ti dàlejò fáwọn ọmọ yín náà nígbà tẹ́ ẹ tẹ́ sílẹ̀ lọ́dún méjì dọ́dún 11 èyí tẹ́ wá sílẹ̀ lọ́dún mẹ́jọ kọ́ báyìí nìsín ìtẹ́ sílẹ̀ lọ́dún mẹ́jọ kọ́ báyìí ẹ ti dàlejò fáwọn ọmọ yín it's not done. ọjọ́ alẹ́ bóò làwọn ọmọ yín wà máa gbé mọ́mì wa nù wọ́n ṣe introduce yín fún àwọn ọmọ mọ́mì yín. mo akitiyan pọ̀ lórí rẹ̀ aláàjì. I don't like that o mi like akitiyan yín o mi like akitiyan tí ò ní jẹ́ kẹ́ ẹ rí wọn mi ní kẹ́ ẹ gbà wọ́n but you must have access to your children. gbogbo aláwọ̀ ibi tó bìnrin ti mú ẹ ká tó pé kóbìnrin ọkọ̀ dì sí náà ká bóyá ọkọ̀ dì sí náà abiyamọ 2 years or 11 years I won't take that o gbogbo wàhálà tẹ́rí kẹ́ ẹ ṣe to me mi ò rí bí wàhálà ẹ ṣe nǹkan kan lójú mi ẹ bẹ̀bí yẹn jẹ ẹni tó bá ní kẹ́ ẹ mọ̀rọ̀ ọmọ yín ti fẹ́ báyé tí yín jẹ́ ẹbí yẹn gẹ́ ti ju ara ẹ̀ pọ́npọ́ bá everybody jẹ gbogbo ọmọ rẹ you must see your children ẹ ilé ìwé mi ọmọ bó ṣe mọ́ lára ẹlòmíì sá lára tèmi o mi ì rẹ́ tó lè pé mọ̀rọ̀ ọmọ mi mi ì rí tó tọ̀ ń jẹ́ láyé tí ó ní mọ̀rọ̀ ọmọ mi ẹ wà pé tèmi ọlọ́run kó ṣàánú wa. alájú kò rí bẹ́ẹ̀ sà. ǹjẹ́ o rí bẹ́ẹ̀? mo ti dọ́dọ̀ àwọn òbí wọn tí wọ́n ti jọ pè wá náà. a ní ẹ̀sìn dáadáa. ń dá mo ti gbọ́. màlẹ́ ẹ̀sìn ayélabọ́lá yín ọ̀pọ̀ ọmọ rẹ̀ ṣe akitiyan wo lẹ ṣe then pity ẹbí wọn. What caused the pity? Why do you pity that family? The family that doesn't pity you, the family that doesn't see you as a human being, the family that does not recognize you, that the blood is flowing in you. What are you telling me? Tí ẹ bá tí ìṣẹ̀lẹ̀ máa ń tì sí náà family yẹn kọ́ mọ̀ wípé àárò àwọn ọmọ yín ọmọ sọ yín family yẹn kọ́ sọ fún pé àkínlódé tí àwọn ìyá ò ní ra àwọn ọmọ rẹ̀ ẹ̀yin náà ti neglect àwọn ọmọ yín nìyẹn tó ní gbogbo ìgbìyànjú tẹ̀ ń ṣe lẹ́yìn àwọn ọmọ yín ò rí wọn làwọn ọmọ yín ṣe fẹ́ mọ̀ yín níyà dáadáa you don't get it àwọn ọmọ òun rí náà àdọ̀jọ́ àkíní affection tó fẹ́ wà láàrin ẹ̀yin àtọmọ ń sìn báwo làwọn ọmọ ṣe fẹ́ mọ̀ mí sí ntẹ́ ẹ̀ bá bọ́mọ ṣe ń gbà kékeré ní mọ́jọ́ mo mí sí ẹ̀ tí ẹ̀ bá dàgbà báwo náà ṣe fẹ́ mọ̀ mí sí báwo náà ṣe fẹ́ mọ̀ pé I want to see my mommy I want to see my daddy ṣé wọ́n rí mọ́mí wọn gbọ́ ẹ̀ kan rí ṣé wọ́n rí dáàdì wọn sàn rí dáàdì wọn ó ti pẹ́ǹtì yín bákan báyìí sìn pẹ́ǹtì yẹn ò dẹ̀ lé kúrò ń bẹ̀ mọ́ tó wọ́n mọ́ ti dàgbà 11 years òun ló sì kéré jù àwọn yòókù ẹgbẹ́ ó ti fẹ́ wọ 18 tẹ́ẹ̀ ní nǹkan kan lórí wọn mọ́ bẹ́yẹn a sì sàbíàmọ́ well next time kò tí ẹ̀ lè wáyé mọ́ náà ẹ má try irú ẹ̀ mọ́ ẹ̀ tẹ́ bá wà nílé wọn jẹ́ ọmọ mi nì lọ́wọ́ àfọwọ́ lẹ́rán gbogbo tó bá gbà ní kó o fún un tó o bá gba ọmọ wà á máa rí ọmọ wà á máa bọ́mọ rẹ ṣe ń fíl wà á máa lọ léèwé ọmọ tọmọ rẹ wà you have right o kọ́ lọ́dọ̀ ọmọ bí ẹjọ́ bíi ni ẹ̀yin rẹ kúlẹ̀ bí ẹ̀yin rẹ rú kí fóṣù 9 ẹ̀yin rẹ ń ṣe wàhálà ẹ̀yin rẹ ń diwọ́ mẹ́yìn ẹ̀yin rẹ ń tutọ́ ẹ̀yin rẹ ń ro you have any right láti rí ọmọ yín
gbogbo obìnrin tí wọ́n bá jẹ́ ọ̀rọ̀ ọmọ rẹ̀ tán prevent them from seeing your children máa bọ̀ ń bí jájọ jagun ẹ̀ kò sí tó lè ṣẹlẹ̀ láàrin ìwà àtọkọ rẹ tó o ti kọ́kọ́ lẹ̀ wọ́n ní pé kó wọ́n wà lọ́dọ̀ rẹ o ṣùgbọ́n pé òní lọ́mọ rẹ I will not take that kò sófin tó ní kéèyàn má rọ ọmọ rẹ̀ èèwọ̀ ní abiyamọ gbọ́dọ̀ fojú kọ mọ́ ẹ bá ń pe family wọn kí lórúkọ ọkọ yín. Ridwanu Lai Ajibola. Ridwanu Lai ẹ̀ ń bọ̀ wọ́n ń gbé Ajibola. ń gbé Adébáyọ̀. wọ́n náà ń gbé Adébáyọ̀ bo. Adébáyọ̀ di àyàn. ìdí ayò rẹ̀ iṣẹ́ kí ló ń ṣe. iṣẹ́ àfáà ni ń ṣe. wọ́n ro àfáà ni wọ́n ń ṣe ẹ tún pé wọ́n ti ṣe àfáà ṣé wọ́n wà ní níbẹ̀rù Ọlọ́run ni wọ́n wà ní ibi tọ́lọ́ sọ pé kí wọ́n mọ̀ jẹ́ pé kéèyàn mọ̀ pé kí àwọn fojú kan mọ́ rẹ̀ pé àwọn tó dájọ́ jọ́ náà bóyá àwọn ọ̀sọ́ ti yín fún yín wọ́n kàn bú bàbá ń bàbá Ridwanu Lai Ajibola ẹ mọ̀ bọ̀ wọ́n sọ̀rọ̀ sí sẹ́ẹ̀rí pọ́ ẹ̀rù. ṣe é pé mi ni mo ṣe ìwà tó wù sí mi ò dá ní sa. màmá ṣé ń gbé ilé bẹ̀ kó gbé gbalẹ̀ yín lórí báyìí kẹ́ ẹ wá mọ̀ kù mọ́ àbí kẹ́ ẹ kú kẹ́ ẹ jí padà kò pé kẹ́ ẹ mọ̀ ẹ̀rọ ọmọ yín ìjà yẹn ẹ jà tí gbogbo ayé fi pé àjẹ ọmọ ẹ̀rọ ọmọ rẹ̀ kò sẹ́jọ́ tí ọkùnrin náà wò kò síbi tó ti ronú ayé tí wọ́n pè torí tó ṣe wọn kò gbọ́dọ̀ rọ́mọ ẹ̀ mọ́ kò síbi tí wọ́n ti ń sọ ṣe ti gbọ́. Ridwanu Lai Ajibola ní Adébáyọ̀ ẹjọ́ ọmọ Nàìjíríà fẹ́ rí yín níjọ́ Wednesday ọmọ Nàìjíríà fẹ́ rí yín níjọ́ Wednesday ẹ ṣeun ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ sà. yes sà. orúkọ yín sà. orúkọ mi Ọ̀dẹ́gbélé Mọ́dàṣírò. àgùnbọ̀n àlọ́ yẹ kí n parí mọ́gàjì ti di ẹrù wá ọlọ́wọ́ bọ̀ gbé o torí pé máa dágbére láìpẹ́ yìí níta àjọ sọ kí n tó lórí ètò kọ́ ló ń ṣe orúkọ yín jàre. Ọ̀dẹ́gbélé Mọ́dàṣírò Ọpẹ́yẹmí. Mr. Mọ́dàṣírò Ọpẹ́yẹmí kí lẹ arí inú ètò yìí. ẹjọ́ ìyàwó mi ni mo gbé wá. kí ni ìyàwó yín ṣe. nígbà tí mo l'accident pẹ̀lú iṣẹ́ mọ́wá tí mo ń ṣe mo dẹ̀ láwọn kan tí mo fẹ́ fún ní owó so mo á gbé kẹ̀kẹ́ mi sọ́dọ̀ mẹkáníkì kó bá mi ta kí n fi settle àwọn pípín yẹn the next thing tí màá rí nígbà tí mo kúrò ní Ṣàgámù tí mo ń gbé ni mẹkáníkì pè mí pé ìyàwó mi ti mú woman right àtọlọ́pàá wá gbé kẹ̀kẹ́ lọ́dọ̀ ọ̀hún so nígbà tó di January tá a wá sí Sálínsílé wọ́n pè wọ́n bá àwọn àtòrí ṣe drag níjọ yẹn ikú wọn máa mọ̀ pé òun ní woman right torí wọ́n sọ pé kó gbé kẹ̀kẹ́ síbi tó ti gbé ọ̀hún kó gbé wá sí Ìbàdàn so láti gbà yẹn tí wọ́n olúwo nìyẹn ní Ṣàgámù so láti gbà yẹn tí wọ́n ti ń pe nọ́mbà ẹ̀ sẹ́fìtì. fọ́tò ìyàwó yín dà. ẹlẹ́yà ni tó ń bojú. ó ń bojú sẹ́lẹ̀ àfàlẹ́ yín náà ni. sálẹ̀ mi tọ́lọ fẹ́ ni. mi ìmọ̀ bí o ti ní ẹlòmíràn ti fẹ́ lómi bó ti kọ́ àwọn ọmọ tèmi wá fún mi. ẹ ṣó ń bojú lọ́dọ̀ yín kó tó lọ. bẹ́ẹ̀ ok ẹ̀yin náà lẹ bò lójú. èmi kọ́ mo bò lójú. ó bojú wá láti ilé wọn. òun gangan ló sọ pé tó ń fẹ́ ṣe nìyẹn. ok ẹ sì fara mọ́. ok ṣé ẹ mọ ibi tó wà báyìí. mi ìmọ̀ ibi tó wà báyìí. kí ni orúkọ rẹ̀. Zainab Abdulgani. àwọn bàbá rẹ̀ ńkọ́. ọ̀dọ̀ bàbá tí mo ti fẹ́ bàbá yẹn ṣaláìsì bọ̀ wọ́n bàbá yẹn ní bàbá lónìí. ní Ṣàgámù. ní Ìbàdàn bí. ọmọ Ìbàdàn ní ibà. bẹ́ẹ̀ ni. ọmọ Ìbàdàn ìyàwó yín náà. ọmọ Ọ̀ṣun níbọ̀ ọ̀dọ̀ àwọn tó gbé ní. bàbá lónìí níbo bàbá lónìí ń gbé owó tó ṣaláìsí. wọ́n ń gbé ní Alájàgbé. ẹ̀yin ọmọ bàbá lónìí lálájàgbé ẹ bá pe ẹlẹ́yà kíni. Zainab. ẹlẹ́yà Zainab kó yọjú sí wa o. ẹ̀yin ọmọ bàbá lónìí ní Alájàgbé ẹ pe ẹlẹ́yà Zainab kó yọjú sí wa o. ẹlẹ́yà Zainab ti jí kẹ̀kẹ́ márúwá gbé o. ẹ̀yin ọmọ bàbá lónìí ọmọ yín ẹlẹ́yà Zainab ó ti jí kẹ̀kẹ́ márúwá gbé o. ẹlẹ́yà yọjú sí wa lọ́nà o. ọ̀la ni kó yọjú. ẹ̀sùn Ismail ẹ̀ kalẹ̀. ẹ kalẹ̀ sà. yes sir ó yà mí lẹ́nu o wọ́n náà ti fàyàwó fọ́kọ wọ́n ní ìyàwó ọmọ bó ṣe kúrò lọ́dọ̀ ọkọ rẹ̀ tó bá rẹ̀ lọ́dọ̀ yín ó ti ní ìbejì sọ́dọ̀ yín. bẹ́ẹ̀ ni olóòtú. bó ló ṣe jẹ́. ó ṣẹlẹ̀ pé mo ti ń fẹ́ láti bíi 2.5 láti ń fẹ́ ra wa sọ́nà so ìgbà tí mo dẹ̀ ń fẹ́ ó lóyún kan fún mi nígbà kan tó bàjẹ́ mọ́ lára tí mo lọ lé wọn nígbà tí mo lọ lé wọn àwọn mọ́mí ẹ̀ lé mi bí ẹran ni nígbà yẹn kódà mi ìfojú kan on hospital ló wà later on tára ẹ ṣe àpadà ríra àtúnbí fẹ́ǹdì ara wa lọ àdéhùn tó kọjọ wà láàrin wa ni pé a máa fẹ́ra wa àdéhùn tó jọ wà láàrin wa nígbà tó dẹ́ yà òdìjọ́ kan ó dé ó náà mọ bó ṣe ń ṣòun ó ń ṣe ẹbí ti báwò ó ní ó dàbí pé òun ti lóyún ó ti lóyún kẹ again ó nìyẹn oyún ò ṣe parẹ́ tí a lọ ṣe test nígbà tá a lọ ṣe test ọ̀nà oyún oṣù méjì wà lára èmi rò pé láti prepare láti yọjú sílé wọn torí a ti ṣàṣìṣe ń bẹ̀rẹ̀ yẹn. ọ̀rẹ́ ti ṣàṣìṣe tẹ́lẹ̀ náà nígbà tó lóyún alákọ̀ọ́kọ́ tí wọ́n lé ẹbí ẹ̀nà tó padà wá lé yín kó tó ní kejì kẹ́ tó pẹ́ ṣàṣìṣe hàn kí ló dé tó lọ yanjú tó jẹ́ wọn lé ẹbí ẹ̀nà lákọ̀ọ́kọ́. ẹ̀rù ló ń bà náà ti padà lọ́lé wọn torí ilé wọn ṣe bí sẹ́yìn alẹ́ kò fẹ́rẹ̀ wọ̀
Okay. Reason why tẹ́lú ṣe ń bá mi àti padà lọ́lé wọn nìyẹn. So lesson ìgbà tó dẹ̀ ti di pé bí a ó padà wá bá mi ó náà tún ti ní ta lọ ṣe test ọ̀nà oyún 2 months ló wà lára ẹ̀. Bí àtọ̀ oyún 2 months wà lára ẹ̀ bí a bí ìjọ́ kẹta tó fẹ́ travel ló wá bá mi ta lọ ṣe test yẹn. Ó dẹ̀ sọ fún mi pé òun lọ sọ́dọ̀ grandma kan láyé tẹ̀ wípé bẹ́ẹ̀ lòun lọ wípé àmọ́ tóun bá ti fẹ́ bímọ òun máa wá sí Ìbàdàn òun ní kò sí problem. So mọ̀ pé wọ́n ṣègbéyàwó fún. Mi ó ṣókùnkùn sí mi mo fi Ọlọ́run àná bí yàrá sùn lè la ìṣẹ̀lẹ̀ rẹ̀ sallallahu alaihi wasallam. Mi mọ̀ nǹkan kan ó ṣókùnkùn sí mi títí di mo jókòó tì yín yìí. Mi mọ̀ nǹkan kan títí di wákàtí ọ̀wẹ̀ adẹ̀ pera wa lójoojúmọ́ kódà 100 fún mi tó fọ́ lójú lánàá ni mi bá mú wá mi bá play gbogbo báyìí pera wa wà rẹ́kọ̀dù gbogbo èèyàn dẹ́ mọ̀ mọ́ mi ní ṣọ́ọ̀bù ọ̀dọ̀ lábẹ́ ìjà kò sẹ́ni tí ó mọ̀ ipẹ́ nìkan mọ̀ lábẹ́ ìjà yẹn kò sí ẹni tí ó mọ̀ mọ́ mi. So ọmọkọ̀dọ̀ ọkùnrin ló wà mo ló ń wà lọ́dọ̀ ìyá kan grandma òun láyé tẹ̀. Mo fi Ọlọ́run àná bí yàrá sùn lè la ìṣẹ̀lẹ̀ rẹ̀ tí bá parọ́ mi mọ̀ nǹkan kó ṣókùn fún sí mi. So nígbà tí ní kúkúrú nígbà tó wá di pé ó pè mí níjọ́ Tuesday pé òun fẹ́ wá sí Ìbàdàn pé kò sówó lọ́wọ́ òun pé òun mọ bó ṣe ń ṣe òun. Ó dẹ̀ ní ok báwo mo fẹ́ send account number kan sí mi ó dẹ̀ send ẹ̀ sí mi mo dẹ̀ bá lọ send 5,000 naira síbẹ̀. Nígbà tó máa dé Ìbàdàn bí aago 11 alẹ́ ló dé condition tí mo bá ẹlẹ́ran ara lèmi náà mi lè filẹ̀ mo rush ẹ̀ torí ara ti ń ṣe àti ń ro mìíràn ṣáà rush ẹ̀ lálẹ́ yẹn. Nígbà tó máa tó bí ìjọ́ kejì sí ìjọ́ kẹta ó bímọ. Nígbà tó bímọ yẹn tán ó bí ìbejì. Ìgbà tó máa bí ìbejì yẹn èmi wá sí ṣọ́ọ̀bù níjọ́ Saturday pé kí n wá pa àwọn àgbàlagbà kán lè tẹ̀lé mi lẹ́yìn torí kò ń ṣe nǹkan tẹ́mi nìkan lè dá ṣe. Nígbà tí màá dé ṣọ́ọ̀bù mi mo bá àwọn ọlọ́pàá mo tiẹ̀ lọ́lé mo lọ fún àwọn ọmọ mi bíi mélòó kan mo lọ fún wọn lówó oúnjẹ. Àwọn Àgbẹ̀kọ̀yà tó wà lọ́dọ̀ mi náà ń béèrè mi ṣọ́ọ̀bù mo ní mò ń bọ̀ wọ́n ní kájọ máa lọ ni wọn ló dẹ̀ dúró dé mi kí n tọ́jú àwọn ọmọ mi tán. Nígbà tí mo dẹ̀ tọ́jú àwọn ọmọ mi tán àjọ dé ṣọ́ọ̀bù nígbà tí màá débẹ̀ mo bọ́ ọlọ́pàá náà arrest mi. Mo ní kí ni mo ṣe wọ́n ní kí mi má bí nǹkan táwọn ṣe wọ́n náà mi síwájú wọ́n fa kọ́ọ̀pù sí mo fa kọ́ọ̀pù sọ́dọ̀ gbé mi dé station Alákàrà. Nígbà tí mo dé station Alákàrà mo bá àwọn bàbá ń bẹ̀ mo tiẹ̀ bá àwọn èèyàn tó pọ̀. Next thing wọn náà ti ń wá ẹlẹ́yà yìí kankan ó ti hàn ẹ̀tọ́ ọlọ́pàá yẹn béèrè lọ́wọ́ mi pé ibo lẹ́lẹ́yà wà mo ní ẹlẹ́yà kò lè tó yẹn ẹlẹ́yà wà tẹ́ bá fẹ́ rí ẹ̀ka lọ torí mi lè deny. Nígbà tó dẹ̀ máa rí ọba lọ́dọ̀ mi tó ti bí ìbejì ó yẹ kúrò lọ́sibítù bẹ́ẹ̀ ṣe dédé tó ti bí ìbejì fún mi ọkọ̀ àtọmọ ẹ̀ pé di station. Nígbà tá a dé station tọrọ yẹn fẹ́ máa dàbàrú ó ní kó má wulẹ̀ ó ní kó tún àǹkọ̀ pọ̀wọ́ mi pé ṣe mo jalè ni. Ìgbà tó dẹ̀ tún àǹkọ̀ pọ̀wọ́ mi èmi ṣáà ń dọ̀bálẹ̀ mi ń bẹ̀bẹ̀ mi tí mọ̀ọ́kan tó ń ṣẹlẹ̀ èmi ṣáà ń dọ̀bálẹ̀ mo ń bẹ̀bẹ̀. Next thing ó dẹ̀ fẹ́ràn rẹ̀ sọ̀rọ̀ wípé òun ti ní oṣù méjì kóun tó lọ sáyé tẹ̀. Nígbà tóun dá ayé tẹ̀ ó ń pè mí àjọ ń pera wa èmi ọmọ kankan tó ń ṣẹlẹ̀ mi mọ̀ bí wọ́n fi fọkọ̀ mi mọ̀ kankan pa níwájú Ọlọ́run àtàná bí yàrá sílẹ̀ láìsí àgbẹ̀dọ̀. Next thing wọ́n wá sọ wípé oògùn ni mo fi fẹ́ oògùn ni mo fi mú lẹ́yìn Ọlọ́run bá tí mo gbójúlé mi ní oògùn mi ní kankan ju kí n kírun lọ ìrẹ̀kẹ́ pọ̀ lọ. Iṣẹ́ kí náà ṣe? Mo ń ṣiṣẹ́ kápẹ́ńtà mo dẹ̀ tún ṣiṣẹ́ iron condemn mo ní àwọn Haúsá tó máa ń ṣá iron condemn wá fún mi. Ṣọ́ọ̀bù mi wà lábẹ́ ìjà mo yẹ ṣe ṣọ́ọ̀bù tó wà ṣáṣá yẹn náà ẹnugbà tó bímọ ọjọ́ kejì tó bímọ mo sáré ṣe ṣọ́ọ̀bù yẹn pé kí n hustle owó hospital àtọwọ́ ẹ̀rọ ọmọ tí mo gbà pé kí n san. Bó ló ṣe pàdé ẹ̀ gan? Bí mo ṣe pàdé ẹ̀ ni pé káfíńtà ni mò ń ṣe ó wá sí ṣọ́ọ̀bù mi ó wá ṣe tébù tó fi máa ń gé láìlọ. Okay. So ìgbà tí mo fẹ́ mọ̀ àwọn méjì ni mo mọ̀ èkejì ò bójú. Nígbà tá a ṣáàjọ sọ̀rọ̀ bó ló ṣe wù ọ́? ìkejì yẹn ni mò ń bá sọ̀rọ̀ ṣé ti yẹn ìkejì yẹn ló jẹ́ kí n mọ bí mo ṣe fẹ́. Ìkejì yẹn gan ló fẹ́ fẹ́? Ìkejì yẹn gangan ni mò ń bá sọ̀rọ̀ tó ń bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ tó ń bá mi bá sọ̀rọ̀. Kí ló wù ẹ́ lára rẹ̀ ojú ẹni tó fẹ́ fẹ́ náà? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣẹmọ̀ èmi ò rí àmọ́ ìgbà tí kejì ẹ ti rí ó ti explain fún mi pé kì í má wọrí pé kò sí mo dẹ̀ béèrè pé ṣé ilé ọkọ ló wá wọn ní kò sí ilé. No ṣé ìkejì ẹ̀ ṣé o sọ fún kejì ẹ̀ pé òun wáyàwó ni bóòdù ẹ ti bẹ̀rẹ̀? Mo sọ fún kejì ẹ pé mo láìkẹ́ ìyẹn wá sọ pé òun ò sí ní wípé òun ti ní ẹni tó òun fẹ́ ipa àwọn ọmọ bàmí bá ọ̀rẹ́ òun sọ̀rọ̀ mo ní ṣé kò ń ṣe ilé ọkọ ló wá ó ní kò sí ilé ọkọ. Bóòdù ti wá mọ̀ tẹ́ntẹ́ fẹ́ bọ́ bá sọ̀rọ̀ sí rí ojú sáré yẹn kọ́ mọ rí tí yàn bá fẹ́ fẹ́ yàn tó fi wá àdúgbò tí wá kọ́ ni. Bó ṣe wá lélẹ̀ dáadé gbogbo nǹkan tí Ọlọ́run bá ti kọ́ Ọlọ́run kọ́. It's alright. Ní ìmọ̀ bó ṣe jẹ́. It's alright. Ṣe sọ. Ẹlẹ́yà. Sir. Salaam alaikum. Alaikum salam. Bó lọ̀rọ̀ yẹn ṣe jẹ́ mà? Ní tí mo kọ́ fẹ́ bí mà
kẹ́tẹ́ tó lọ jìnnà ẹ ṣàlàyé bó ṣe jẹ́. Irú ìgbéyàwó wo lẹ ṣe pẹ̀lú ará Ayétẹ̀? Ọkùnrin yẹn wù yín ni àbí àwọn bàbá fọ́ọ̀sẹ̀ pé ẹni tó gbọ́dọ̀ lọ fẹ́ ni? ẹ ṣeun gan sa Ọlọ́run jẹ́ pẹ́ fún wa sa. Àmín. iléeṣẹ́ yín ò ní bàjẹ́ sa. Àmín. àwọn òbí mi méjèèjì náà mo ti ṣẹ̀ wọ́n mo dẹ̀ ti ṣe Ọlọ́run náà Ọlọ́run bá kó ṣàforíjì fún mi. Àmín. ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì ẹ̀rù ní bá mi láti fèsì bàbá tó bí mi lọ́mọ. ẹ sábà mi tọrọ àforíjì lọ́dọ̀ wọn kí wọ́n ṣàforíjì fún mi pé kí ni Ọlọ́run kó ṣàánú. ó ṣẹlẹ̀ wípé nígbà tí wọ́n fẹ́ fún mi ní ọkọ so ẹ̀rù wa ń bá mi láti sọ fún mi pé oyún ti wà ní ara mi so mo sáà ń ronú pé báwo ni mo ṣe fẹ́ ṣe ìgbésẹ̀ yẹn pé tí mi tún fi ní ewé kínní so mo sáà ń rò so ibi tí mo ti wá rò wá ní pé tí wọ́n á tún fẹ́ ilé ni so wọ́n á bí mi léèrè pé so tẹ́ mi lọ́rùn so mi lè sọ̀rọ̀ torí ibìkan tí wọ́n á tó yẹn tí máa sọ̀rọ̀ tí wọ́n á tún yan ẹlòmíì náà wà fún mi ni so mo gbà ká ẹ̀mọ́ mo fi fẹ́ ẹni náà so nígbà tí mo dé ọ̀hún so kí n dẹ̀ tó dé ọ̀hún ni mo ti sọ fún ẹni tó jókòó lẹ́gbẹ̀ẹ́ mi pé tọ̀ pé ẹ̀mí ìsìn ilé o pé ọ̀rọ̀ girama mi ni mà níwájú ọlá àti èèyàn kò sí ẹ̀yìn kò mọ̀ pé mo ṣe wedding pẹ̀lẹ́ lómi so nígbà tó dẹ́yà tí mo wà ń bẹ̀ àjọ ń pera àjọ ń sọ̀rọ̀ nígbà tó wá tó táìmù tí mo fẹ́ bímọ tí mo dẹ̀rọ pé kí ẹ̀sẹ̀ ẹni yìí ni olóyún òní mo fi wá pèpè tó mo ń bọ̀ wá sí òní mo fi wá pèpè tó pé mo ń bọ̀ wá sí Ìbàdàn so mo wá ní pé kó sẹ́ǹdì owó fún mi so òní mo fi wá dé sí Ìbàdàn so nígbà tó dẹ́yà tí mo dẹ̀ dé síbẹ̀ so nígbà tó dẹ́yà tí mo dé síbẹ̀ nígbà tó wà ẹni tí nígbà tí mo wá bímọ so tí ibi tí wọ́n ti ń wá mi so àwọn oníṣẹ́ṣàn sáàdì nígbà tí wọ́n dé tán ní pé pípé station pẹ̀yìn pé àwọn ti station pẹ̀yìn pé wọ́n fẹ́ rí wa o ok nígbà mo dé bẹ̀ mo bá àwọn bàbá mi ń bẹ̀ mo bẹ̀ everybody náà ń bẹ̀ so nígbà tí wọ́n dẹ̀ ṣàlàyé mọ́ ni pé bò ní ọ̀rọ̀ ṣe jẹ́ mo wá ṣàlàyé ẹni tí wọ́n fi fún mi náà ìyẹn náà wà ń bẹ̀ so ó jókòó sí ibi tí mo ti fẹ́ sọ̀rọ̀ so wọ́n á ṣàlàyé so wọ́n á bi mí léèrè pé dágangan ni ó ní ọmọ mo dẹ̀ ní pé Ismail ni ó ní oyún inú mi bẹ́ẹ̀ ni yẹn ṣe lọ́n ti ẹ̀mí so nígbà tó dẹ́yà àwọn ní station wa sọ pé báwo ni pé kí ni wọ́n fẹ́ ṣe síbẹ̀ nígbà tí ọmọdé yanjú rẹ̀ láti ibi ibẹ̀ so nígbà tó wáyà wọ́n wá ní pé kí ló dé tí kò fi wá yọjú sí i nígbà tí ọ̀rọ̀ rí báyìí so àwa nígbà tí. ẹjẹ ṣe báyìí ẹjẹ ń save yín ní àwọn stress kan because ẹ ti establish àwọn ẹni tí mo fẹ́ kẹ́ establish ó dà pé nǹkan kan náà ni ẹ̀yin àti Pankẹ́rẹ́ ń sọ náà jẹ́ bí láwọn kankan nínú ọ̀rọ̀ yín gbà tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ ń júwe ọkùnrin Ayétẹ̀ yẹn pé ẹni tí wọ́n fi fún mi that means pé kì í ṣe pé ẹ̀yin gan ẹni yẹn kò wù yín rárá àwọn bàbá ni wọ́n ní kẹ́ ẹ fẹ́ yes or no. wọn ò ní kí n fẹ́ ń tí ó pa ṣùgbọ́n ọ̀rẹ́ wọn máa ń ṣàlàyé fún wa wọ́n ní pé tó bá wù wá pé ká sọ tí bá dẹ̀ ti wù wá pé ká sọ. good. ta ló mú ẹni yẹn wá. ọ̀rẹ́ dádì mi ni sà. ọ̀rẹ́ dádì yín fine. bẹ́ẹ̀ ni sà. fine. ìgbà táwọn wá sọ pé tó bá wù yín kẹ́ ẹ sọ tí ò bá wù yín kẹ́ ẹ sọ kí ló dé tẹ̀yìn ọ̀wá sọ fún bàbá pé eléyìí ò wù mí o. ẹrù ni bá mi ni sà. bàbá yín le tó yẹn ni. embarrassment ẹ wá kó bá wọn yìí ṣé kò wá pọ̀ pẹ̀lú irú tí wọ́n gbé lọ́wọ́ ìdọ̀tí gbáà ni. number one nìyẹn. number two mà nígbà tí bó lẹ ṣe láti pọ̀ pẹ̀lú Pankẹ́rẹ́ gan inú ilé rẹ̀ ni àbò ńlọ wálé yín àbí bó ló ṣe jẹ́ bó lẹ ṣe ṣe because tí mo bá jókòó ti kí n tó pé mi náà ń gbé ti cooperative kan kì í gbé ní mọ́tò tí bá jókòó ti àwọn ẹlẹ́hà nínú mọ́tò ìfàtí yìí kí n free tí máa fi sọ̀kalẹ̀ tí n bá láǹfààní àti jókòó ń bò mí mo máa dìde lẹ́gbẹ̀ẹ́ lẹ́yà kí n bọ́ bẹ̀ mo máa rí aṣọ yìí gẹ́gẹ́ bí aṣọ àpọ́nlé aṣọ iyì ẹnikẹ́ni tó bá ti lè lò ẹni àpọ́nlé ni lójú mi ẹni iyì ni aṣọ yìí yàtọ̀ sí gbogbo aṣọ ẹjẹ́ tó pé téèyàn bá ti rí ó ti rí ẹ̀sìn so àbùkù ò lè dá yín kàn mọ́ kẹ́ ẹ má fi yí ẹ̀sìn
ilẹ̀ fi sọ́ra bẹ́ẹ̀ ṣe máa ṣe ní gbogbo ìgbà tí ẹ bá tẹ tó bá ti wọ sọ ìbá fẹ́ hùwà ẹ̀yin kọ́ lẹ́ni ra yín mọ́ ẹ ti fi ra yín bun ẹ̀sìn gẹ́tẹ̀ ẹ ti fi ra yín bun ẹ̀sìn ìrìn tẹ́rì kì í ṣèrìn tó wù yín mọ́ ẹ mọ̀ wò pé kí ni Ọlọ́run sọ nípa àrìn kí n tó rìn ọ̀rọ̀ tẹ́ sọ ẹ lè sọ̀rọ̀ fẹ́ ẹnu bẹ́ẹ̀ ṣe fẹ́ mọ́ ẹ mọ̀ wò pé kí ni Ọlọ́run sọ nípa ọ̀rọ̀ ìkẹ́ tó sọ wọ́n yẹ kẹ́rù ọba yìí kẹ́rù gbogbo díẹ̀ nù kínní nígbà tẹ́ ń lọ sọ́dọ̀ pankẹ́rẹ́ ṣé ẹ gbàgbé pé wọ́n ti lé pankẹ́rẹ́ rí nílé yín ìyẹn ló ń sọ pé bàbá àtìyá yín wọn ò tẹ́wọ́ gba pankẹ́rẹ́ kí ló dé tẹ́ ẹ tó tẹ́ra yín lẹ̀ fún pankẹ́rẹ́ tí bàbá àtìyá yín ò tẹ́wọ́ gbà ǹjẹ́ ní any justification for that ma pé ìdí yìí ni mo fi ṣe bẹ́ẹ̀ àbí ẹ lọ tẹ́ra yín lẹ̀ fún pankẹ́rẹ́ kẹ́ ẹ lè bá a tírìtì àwọn bàbá yín àtìyá yín kí pankẹ́rẹ́ ó lè pé ọ̀tàndì yín àbí ọ̀tàndì yín ẹ̀yin tẹ́ ẹ lé mi jọ́kì ní àná èmi náà lọ́mọ yín bíbejì fún yìí ní tẹ́ ẹ bá wá fẹ́ ṣe báyìí ṣé kìí ṣe bẹ́ẹ̀ ṣé ẹ rò pé bàbá yín àtìyá yín nìsín wọ́n ti di yágbọ́n wọ́n ti di yágọ̀ lọ́dọ̀ pankẹ́rẹ́ torí pé wọn ò lẹ́nu mọ́ kò sí tí wọ́n lè ṣe mọ́ báyìí nítorí pé òkúkú ti bímọ fún pankẹ́rẹ́ àwọn ti bí dẹ̀ dọ̀bálẹ̀ fún bàbá yín ò gbà dọ̀bálẹ̀ o ṣùgbọ́n wọ́n dọ̀bálẹ̀ ti ìlànà ẹ̀sìn nítorí pé wọ́n fẹ́ ọmọ wọn wọ́n sì pè wọ́n lánàá láì mọ̀ wípé ẹ̀yin sọ fún pankẹ́rẹ́ pé ẹ wà lọ́dọ̀ girama yín kan ni ṣé irọ́ tẹ́ ẹ pa náà kí ni Islam sọ ń pa ẹ̀ ìrìn tẹ́ ẹ̀ nìyẹn kí ni Islam sọ ń pa ẹ̀ irú aṣọ wo lẹ dárò Islam láàrin yẹn irú ọmọ tẹ́ ẹ bí fún pankẹ́rẹ́ gan irú ọmọ wo gan náà pè nínú Islam ṣé a ti ṣàtúnṣe àwùjọ báwọn àbá àbàwùjọ jẹ́ adákúbàjẹ́ tí ń bẹ lórí ilẹ̀ ni àbá mú ìbàjẹ́ tí ń bẹ lórí ilẹ̀ adínkù àwọn ìbéèrè lẹ́ẹ̀mọ̀ bíra yín lẹ́nu tẹ́ẹ̀mọ̀ wò pé lẹ́yìn pé bàbá yín dáríjì yín sí bàbá yín nìkan lẹ sì ṣẹ̀ báyìí àwọn tí wọ́n ń gbé àyíká pankẹ́rẹ́ tí wọ́n ń fojú ẹni ẹ̀yẹ wo àwọn ẹlẹ́hàá ṣáájú àkókò yìí kí lẹ́lẹ́hàá kan lè sọ fún wọn mọ́ tí wọ́n mọ̀ wò pé ó yàtọ̀ sí ajáde sí àwọn ajáde míì gan-an sáwọn gan ò nípa mọ́ ara ìkóra ẹni ń jánu báyìí ju ẹlẹ́hàá mi lọ àwọn ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá ń bira yín ó yẹ kí ó máa bà yín nú jẹ́ torí bàbá yín wá yín lórí rédíò yìí o akéde rẹ̀ o bàbá yín wá yín lórí rédíò yìí nígbà tán wá yín o Ìbàdàn gbọ́ o ẹ mọ̀ pé wọ́n ń wá yín o ara àǹtí ọ mọ̀ pé wọ́n ń wá yín o ṣùgbọ́n síbẹ̀ náà ara ń ṣe yín bẹ̀rù ẹ sì wá bímọ bí ẹ sì ti nífẹ̀ẹ́ èèyàn kan you have the affection the love tí pankẹ́rẹ́ ọ̀bá wọṣọ tó bá wà ní hòhò tí gbogbo ayé bá ń sá fún tó bá ṣe pò ń lẹ nífẹ̀ẹ́ náà lẹ́ẹ̀ mọ̀ súnmọ́ níbo ni kọ́lẹ́jì yín wà àǹtí tẹ́ ẹ̀ bá lè bàbá yín sọ̀rọ̀ sí ẹ̀ tún lè bá màmá yín sọ̀rọ̀ ni nígbà tí wọ́n mẹ́ni yẹn wá kẹ́rẹ̀ rá pé màmá yín sí kọ̀rọ̀ yàrá mi ìfẹ́ dójú tì yín o màmí ẹ dákun ẹ bá ń bàbá mi sọ̀rọ̀ o ẹ tí wọ́n mú wá èmi ò lè fẹ́ o tí màmá yín bá wá bí kínìdí ó lè dàrí orúkọ ẹ̀rọ báwọn mọ̀ yín kẹ́ ẹ bú ẹkún màmí ẹ wò mí ṣe lórí ọ̀rọ̀ pankẹ́rẹ́ yìí ó dáa mo ti lóyún fún un kò sí tí màmá ó ṣe mọ́ bí ọ̀tẹ́ wọn lọ́rùn bí ó bó ti wulẹ̀ kó burú wọ́n bọ́kọ wọn sọ̀rọ̀ ó lè dùn bàbá tẹ́ ẹ̀ bá fẹ́ ẹ fẹ́ disappoint wọn ẹ fẹ́ let wọn down bí yẹn tí ètò ẹ̀ tí wàá fi let wọn down yìí sí ọ̀wá burú jù yẹn gan lọ ó burú wá. ẹ bá ti rí bàbá eléyìí ọmọ pé àwọn tó ti juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́ntán ni wọ́n dẹ̀ sọ wípé tó o bá fẹ́ kọ́ ọ sọ o kò lè pẹ́ kó o àṣẹ pé ẹ̀tọ́ gbọ́dọ̀ fẹ́ nì wọ́n náà dẹ̀ sọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ rí bàbá náà jẹ́ náà kọ́ bẹ́ẹ̀ pé bàbá ni wọ́n kò àṣẹ tó o gbọ́dọ̀ fẹ́ wọ́n náà dẹ̀ sọ pé wọ́n sọ bẹ́ẹ̀ kí ló wá dé nítorí tọ́lọ́hún ìbàjẹ́ ìpọ̀ aburú ìpọ̀ ọmọ tó yẹ kó o bí wọn máa kí ọkú oríire kí ni èèyàn máa dùn kí ni ọmọ dùn ọwọ́ aṣọ iyì rẹ ọ̀sọ́dẹ̀tẹ̀ ìbejì ló tó bí ìbejì ló bí kádàrá Ọlọ́run ni pé ẹni tó padà bímọ fún náà ni ṣùgbọ́n kó àyè kó sọ báyìí ó ti ṣe ó ti pọ̀ jù bàbá àbíkẹ́ foríjì o àbíkẹ́ foríjì o. kejì náà là ń tọrọ kájà kó foríjì o. ọ̀sẹ̀ yìí. kájà forí Ọlọ́run. ẹni tó sọ pé kí ni màá ṣe nù. ó gbé ọmọ sílé níjọ́ mọ́kànlá torí gbogbo ohun tó sọ ń sìn ẹni lẹ́tọ̀ àti sọ̀rọ̀ wájú fún ọjọ́ mọ́kànlá ni mo fi wá kí mo la ayé tẹ̀. bẹ́ẹ̀ ni ẹ débì náà. tó bá kú mọ́ lọ́wọ́ nígbà tí ọ̀rọ̀ bí bàbá.
náà tó bá kún gbà tó ń rọbí ńkọ́. tó bá kún gbà tó rọbí. ọjọ́ àṣìṣe tá a ṣe àgbà yẹn ti ń tì mí mọ́lẹ̀ wọ́n ṣàforíjì fún wa àti mọ̀pá ti ṣẹ̀yìn àforíjì nílà wa kò sí kọ́ta fẹ́ ṣe. ẹ mọ̀ ọ́mọ̀ sẹ̀wọ́n ni ẹ bẹ́ẹ̀ ṣe mistake sẹ̀wọ́n ẹ mọ̀ ọ́mọ̀ sẹ̀wọ́n ni ìkọ́ nígbà tó ti kú òní dákẹ́rẹ́ nígbà tó ti kú òní ayé tẹ̀ ló ti mọ̀ pé wọ́n mọ̀ wá bí ó ti kú ṣé wọ́n bí léèrè pé sọ́sọ́ níbi tó ti kú ò pé ibi tó ń wà nìyí àbí tó bá kú lọ́dọ̀ girama tí ò sì lọ lé wọn tó sì wà ń pò tọ́wọ́ yẹn sáwọn ẹbí rò ní mọ wá káàkiri. bẹ́ẹ̀ni olóòtú àmọ́ la condition tí mo bá ẹ̀ pẹ̀lẹ́lẹ̀ rárá oníkan tí mo fi. kọ̀dísà wo lọ bá kọ̀dísà tó pé ọ́ pé òun bọ̀ kọ̀dísà wo wà ló tó bá. ìgbà tí mo rí pé kò wá rè wọ òkè dáadáa mọ̀ ní ẹjọ́ àforíjì fún mi ẹjọ́ àforíjì ni mo wá ẹjọ́ ẹ bá mi bẹ̀ bàbá ẹjọ́ torí ọlọ́ gbogbo ọmọ nàìjíríà bá mi bẹ̀ wọ́n mo ti ṣe àwọn ẹni kọ́mọ̀ pé mo ti ṣàṣìṣe ẹ̀bẹ̀ ni mo bẹ̀ wọ́n jọ. àwọn ayé tẹ̀ náà wà lórí ẹ̀gùn. láti ìgbà yẹn mi ti délé dì sí bí kí n sun station lẹ́yìn kí n sun station lọ́la ni. station náà ló kúlẹ̀ yẹ kó máa sun. látànà ọgọ́ tí mo ti jáde kúrò bẹ́ẹ̀ ní ìjọ torí ọlọ́. tó ti yọ padà station láti bí. ẹjọ́ torí ọlọ́ àforíjì làwọn ẹjọ́ àmọ́pá ti ṣẹ̀yìn ẹjọ́ àforíjì ẹjọ́ torí ọlọ́ irú oníṣọ́ lọ́wọ́ wa ilé náà ti káwa náà lọ́gbọ́n ọgbọ́n ọmọ kékeré tó wà lówà ló fà àwọn náà dẹ̀ ti rí pé a ti ṣàṣìṣe ẹjọ́ torí ọlọ́ àní ṣe bẹ́ẹ̀ ẹjọ́ torí ọlọ́ ẹjọ́ ẹ̀bẹ̀ là ń bẹ̀ ẹjọ́ torí ọlọ́run. ìkàfẹ́ bọ́ ọbọ̀ oyún ọbọ̀ ọmọ láti oṣù mẹ́wàá. ó sì mọ̀ pé ìwọ ló lóyún. bàbá èmi wàá mọ̀ pé ilé ọkọ ló wà dàdí tó bá pè mí àgbà ń sọ̀rọ̀ lójoojúmọ́. tó bá ṣe báàgù tí ń bẹ ń lé ẹ̀ ní ọ̀dọ̀ mi wọ́n fẹ́ẹ̀ mọ́ ju ilé mẹ́wàá lọ. ilé máa yìí sọ́dọ̀ yìí. ebi wọn lọ ilé lánàá ẹnìkan lájọ lọ ilé lánàá. so àdúgbò náà ni. àdúgbò nígbà tó ṣe tán lọ wá ṣe páàkì lọ sọ́nà tó jẹjẹ ká tó lọ páàkì wọn mú bẹ bàbá ó plan gbogbo tó ṣe yìí ọmọdé ti yàjọ mi gbé orílẹ̀-èdè àwọn ayébẹ̀sẹ̀ mo máa ní lọ́gbọ́n fún ẹjọ́ nítorí ọlọ́run àti ṣẹ̀yìn àti ṣẹ̀ṣẹ̀ bàbá wọn fi ilẹ̀ ní ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ nítorí ọlọ́run àti ṣẹ̀yìn ẹ̀bẹ̀ là ń bẹ̀yìn ẹjọ́ nítorí ọlọ́run àti ṣàṣìṣe ẹjọ́ àforíjì làwọn ẹjọ́ fún ọmọ nàìjíríà bá wà bẹ̀ ẹjọ́ nítorí ọlọ́run. kí ni wàá ṣe ń lé. wọ́n wá ká ọmọlé ni ó ní èyí ó pààrọ̀ kó mo ti jáde lé bíi lẹ́yìn 30 ní lọ́ba ń sọ fáwọn ọmọ tó wà ń ta pé ìyá àbíjì ló ń béèrè ohun rẹ̀ ti máa gbọ́ náà ló ta níjí ni mo wà bá a máa jọjú ta lọ́ba dòun kí ló dé láti tọlọ́fà bí mo wọ́n ti rán wá bí ó sì afẹ́ mọ́sára tí mo rà múnú mo sì pé àbídìgbò ń bí nìyẹn ẹni tẹ́ ń wá òkú tiẹ̀ tí wàá ká mọ́lé bóyá tó plan kan ní láti ṣe mẹ́ga kí fúgá lè bá aláyé o. ìgbà tó ṣẹlẹ̀ ẹ ní sọ̀rọ̀ kan sá ní àná tí mo dé ṣọ́ọ̀bù torí ó rẹ̀ mí ìjẹta tó fi mí lẹ́yìn tọlọ́pàá ilé ni mo lọ lálẹ́. nígbà tí wọ́n tọlọ́pàá. ní ìjẹta. ní àwọn ọmọ. ìjẹta náà ni. wọ́n sì fi ọ́lẹ̀. alẹ́ náà fi mí lẹ̀ nígbà tó dẹ́ rẹ̀ mí mo dẹ̀ lọ ilé nígbà tí mo délé mi ìgbọ́ prógráàmù kankan torí kò síná lórí fóònù mi nígbà tó dẹ̀ di àná tí mo jáde pé kí n wá solution láti wá àwọn èèyàn kọ́ wá bá mi bẹ̀bẹ̀. àwọn èèyàn wo lọ́wọ́ sọ̀rọ̀ lẹ́bí ilé bàbá ẹ bá ń àwọn ẹbí mi wà lẹ́kọ̀ọ́. àwọn èèyàn wo lọ fẹ́ wá láti jẹ́ kí. gbogbo àwọn ẹbí ẹ wà lẹ́kọ̀ọ́. àwọn dáàdì mi wà lẹ́kọ̀ọ́. ọ̀ lẹ́bí kankan bàdàn. ẹbí mi tó wà ń bàdàn àǹtí mi náà ti wá bí láàárọ̀ torí rẹ̀wọ̀n hospital náà wá àwọn náà dẹ̀ ti lọ sí ṣọ́ọ̀bù wọn láàárọ̀ wọ́n ti lọ bá Alhaji Koroju pé ẹ̀bẹ̀ náà lábẹ́ kò sí nǹkan tá a ṣe pé kọ́ bá mi bẹ̀ wọ́n ọjọ́ nítorí Ọlọ́run á ti ṣàṣìṣe àforíjì nìkan ṣe fún wọn. so next thing àná yẹn dẹ̀ rí tí mo dé ṣọ́ọ̀bù àwọn èèyàn pè mí pé àwọn gbọ́ nǹkan báyìí kan báyìí lórí ètò mo ní mi gbọ́ nǹkan kan tó rẹ́ mi kankan chairman carpenter tó jẹ́ chairman wa ní Abẹ́jà ìyẹn wá ní àwọn gbọ́ nǹkan báyìí láti ìjẹta kan tí wá kó ọmọ lọ́dọ̀ mi ṣé mo yọjú síbẹ̀ mo ní mi tí yọjú síbẹ̀ o ìyẹn ní kí n try kí n wọ́ ọ̀rẹ́ mi kan kí n lọ fún ní nǹkan tí mo bá ní mo ní mi lè lọ síbẹ̀ pé ẹ̀rù ń bà mí àti dé ibẹ̀ next thing aunty mi bá lọ síbẹ̀ náà. ẹ̀rù wèrè tó báwo lákòókò náà nù ẹ̀rù ń bá ó sì ń bá sùn ẹ̀rù ń bá ó sì ń bá sùn ẹ̀rù yẹn ní ìfẹ́ gbọ́mọ́. kì í ṣáà mú ẹnìkan dání mo dẹ̀ mẹ́nìkan dání bí mo ṣe wá mẹ́nìkan dání nígbà tá a gun ọ̀kadà tàbí fọlọ́kadà 1000 ló wà lọ́wọ́ mi adẹ̀ fún fún màá kọ́ wà wájú ọ̀dọ̀ wọn kó sì tí wọ́n tó ń ta minerals kankan adẹ̀ ra table water yìí ti tutù jù torí mi ò lè mú tó tutù lọ títì ọ̀rẹ́ mi dẹ̀ gbọ́ mi yẹn ó mú nígbà tá a dẹ̀ dé ọ̀dọ̀ wọn mo sálámọ̀ àbúrò ẹ̀ ló yọjú sí mi mo ní ẹlẹ́yà ni mò ń béèrè nǹkan kan mo tẹ̀ ń sọ pé ọ̀hún kó kí ní ìjówó ọ̀hún káṣọ ọmọ ọ̀sìn kankan wípé kí ló ń ṣẹlẹ̀ báyìí nǹkan kan kò pẹ́ náà yọjú sí mi tọ́ bá pọ̀ fún ní change tó wà lọ́wọ́ mi pé gbà bí mo ti yẹ́yìn padà ni bàbá ti mú mi
wọ́n ti ń ná mi mo lè ní ilé sá lọ dájú. wọ́n náà yọ wọ́n pàtẹ́wọ́ fún yàrá ṣáà nà mí tọ́pẹ́ nìkan náà dé táwọn náà ná mi tọ́fà ṣe yàmọ́ mi lára lọ́pọ̀ ilé ìṣẹ̀lẹ̀ ìdágídí ìgbòkò kan wá gbé mi látàná ẹ̀ náà mo ti wà ní bíbá. torí Ọlọ́run ẹjọ́ ẹ bá mi bẹ̀ dáàdì ẹjọ́ torí Ọlọ́run mo ti ṣẹ̀ wọn mo ti ṣẹ̀ ẹlẹ́dàá wọn ọjọ́ torí Ọlọ́run ọwọ́ lánàá bí mo mọ̀ ọjọ́ torí Ọlọ́run ẹ̀bẹ̀ ni mo bẹ̀ wọ́n ọjọ́ torí Ọlọ́run mo bẹ̀ wọ́n ni ọjọ́ torí Ọlọ́run mi lágbára mi ní nǹkankan ọjọ́ torí Ọlọ́run ẹ̀bẹ̀ ni mo bẹ̀ wọ́n ẹjọ́ àti ṣàṣìṣe mọ́ ẹjọ́. ó mọ̀ pé oyún rẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ lára rẹ̀ àbí. ó ṣe bọ́dà láti chẹ́kẹ̀ lọ́dọ̀ girama tó wà ní Ayétẹ̀yìn. ìgbà tá a ti jọ sọ̀rọ̀ lórí fóònù. olóòlù wà lórí ìjókòó yìí ojoojúmọ́ là ń ojoojúmọ́ là ń sọ̀rọ̀ lójoojúmọ́ dáàdì àṣẹ ká má sọ̀rọ̀ lójoojúmọ́. ọ̀rọ̀ ẹ̀fọn tí ó ti lọ́wọ́ mi gan yìí. Mr. Pankere ẹ mọ̀ pé tẹ́ ẹ ṣe ọ̀dà. bẹ́ẹ̀ni sá mo mọ̀. ẹlẹ́yà ẹ mọ̀ pé tẹ́ ẹ ṣe ọ̀dà. bẹ́ẹ̀ni sá. bẹ́ẹ̀ sì ń sọ̀rọ̀ ó dàbí pé bàbá fọ́ọ̀sì yín kẹ́ ẹ fẹ́ ni tẹ́ ẹ fẹ́ níbẹ̀ yẹn ni bẹ́ẹ̀ fẹ́ sọ lórí afẹ́fẹ́ pé bàbá fọ́ọ̀sì yín. rárá sá. wọn fọ́ọ̀sì yín. bẹ́ẹ̀ni sá. ẹ ṣọ́ ọ̀pọ̀ fọ́ọ̀sì yín. báyìí mi ò fọ́ọ̀sì mi sá. ìwé ìyàwó bàbá yín. náà sá. ìwé ìyàwó bàbá yín. tẹ̀blík ni wọ́n le gan. àtàdé mi ò lè. wọ́n lé wọ́n lé tẹ̀wá lé bá wọn sọ̀rọ̀. ọba pẹ́ tán lọ́sẹ̀ kan tí màá fi pè láti bèrè ẹ̀fẹ̀. ìwé ìyàwó màmá yín. àmì náà ò lè. lé tẹ̀lé báyà yín sọ̀rọ̀ ká sọ pé lè bá àwọn ọmọ yín sọ̀rọ̀ lè bá bàbá yín sọ̀rọ̀. máà tí ẹ lọ fẹ́ yẹn ẹ lè pé jókòó njọ́ kan láàrin òru pé gbàtẹ́ débẹ̀ pé ní bí mo ṣe fẹ́ sọ fún bàbá àti màmá mi ni wọ́n gán lè ràn mí lọ́wọ́ mo ti fẹ́ yẹn kan o bó ṣe wà bí mo ṣe wà oyún ń bẹ lára mi o torí aburú tí ń bẹ ń bẹ wọ́n wulẹ̀ sún mọ́ mi bá ń pè wọ́n kí wọ́n jẹ́ padà sọ́dọ̀ ẹ̀ nìyẹn ẹni tí wọ́n mọ̀ ní ìmọ̀ bí ṣe bá wọn sọ̀rọ̀ ni tẹ́ ẹ fi wá ń gbà láàyè kọ́ mọ bá yín lájọṣepọ̀ lẹ́yìn tẹ́ ẹ mọ̀ pé oyún ẹlòmíì ń bẹ lára yín. àwọn tá à ń sọ pa àṣírí nìyẹn o téèyàn bá tọ́jú àṣírí kan aburú wà máa rí lura wọn àwọn àṣírí yẹn wà máa pọ̀ sí ló fa wàhálà yìí. ẹ jẹ́ àdìdì lórí rédíò kájọ lọ jókòó ká mọ̀ bá a ṣe sọ. ẹ má gbàgbé pé ẹlẹ́yà ìkíyèsí ọmọge o ó ti lọ́kọ tẹ́lẹ̀ o ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ ó padà sọ́dọ̀ àwọn òbí ẹ̀. nínú Islam kò dáa kí ọmọ tí ọjọ́ orí rẹ̀ wà ní déètì tí ọjọ́ orí ẹlẹ́yà ìwà kọ́ máa dágbé. ojúṣe òbí sì ni kí wọ́n wò pé bọ́mọ ṣe ń dágbé ọ̀dà tí ò sì mẹ́lòmíì wàá bá wọn tí wọn ò sì láìkí ẹni tí ń rìn pẹ̀lú ojúṣe wọn ni bọ́ọ̀rẹ̀ wọn bá ní ọmọ yìí mo mọ̀ fẹ́fẹ́ ọmọ ìmọ̀mọ̀ lẹ́yìn tí ó fẹ́ ọkọ ọmọ mi fẹ́ wọ́n wà ní àṣà Yorùbá kì í ṣe pé ẹ̀sìn ló mú wá kì í sì ṣe ìwà ojú dúdú. kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóun ó jẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Alhaji Dr. Oríyọmí Hamzat olóòtú àti olùdarí Àgídìgbò iwájú ni ọ̀pá ẹ̀gbì tí yín ó máa rí sí o Àgídìgbò ò ní dànù o kọ́kọ́rọ́ alátẹ ò ní wọ́mí o èmi ò máa fẹ́ yìí ṣe lọ́nà ire o.